Ọlọ́run lágbà Ọlọ́run lágbà Ọlọ́run lágbà Ọlọ́run lágbà ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà Ọlọ́run lágbà Ọlọ́run lágbà Ọlọ́run lágbà ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà tóbi jù Ọlọ́run lágbà o. Ọlọ́run lágbà ẹlẹ́rù nìyí Ọlọ́run lágbà o. Ọlọ́run lágbà ológo jùlọ Ọlọ́run lágbà o. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà Ọlọ́run lágbà Ọlọ́run lágbà Ọlọ́run lágbà ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà ọba tó pa wá mọ́ òun lágbà o. Ọlọ́run lágbà ọba tó dá wá sí òun lágbà o. Ọlọ́run lágbà tó mú wá fún láyọ̀ òun lágbà o. Ọlọ́run lágbà tó jí wá láyọ̀ Ọlọ́run lágbà o. Ọlọ́run lágbà tó bùkún wá òun lágbà o. Ọlọ́run lágbà tó súre fún wa Ọlọ́run lágbà o. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà Ọlọ́run ni o. Ọlọ́run lágbà Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn bàbá lógo òun lágbà o. Ọlọ́run lágbà. Òun nìkan lógo ìyìn náà ẹ bá mi yìn lógo. Ọwọ́ agbára rẹ̀ ló fi gbà wá là ẹ bá mi yìn lógo. Ọ̀sẹ̀ tó lọ ọwọ́ agbára rẹ̀ ló fi mú wa ìjà o. Ọ̀sẹ̀ tuntun mìíràn ọwọ́ agbára rẹ̀ ló fi mú wa bẹ̀rẹ̀. Òun láti ní lẹ́yìn wá tó ti wá lẹ́yìn lójoojúmọ́. Òun lábá tí kì í dójú tì ní tí kò jẹ́ kójú tì wá o. Òun lèlé tí ìgbàròyé tó ń gbọ́ ti wá ní gbogbo ọ̀nà. Ẹ máa bá mi bàbá lógo fóònù ńlá tó ń ṣe láyé wa o. Àwa ìbálẹ̀gbẹ̀rún àwọn kò tó láti sọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká jíjó mọ̀ yín bàbá yẹn lógo fóore tó ṣe fún wa èmi wò mo ìka mo rí pọpẹ́ yẹ bàbá rere mo wò ìwò èmi wò èmi wò mo ìka mo rí pọpẹ́ yẹ bàbá.
èmi wo mo tún wò, èmi rò mo tún rò, mo wá rò mo wò gbogbo rẹ̀ o, mo rí ọpẹ́ yẹ bàbá rere. Èmi wo èmi wo mo rí ọpẹ́ yẹ bàbá. Bàbá àgbà arúgbó ọjọ́ o, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ. Bàbá àgbà ẹlẹ́rù nìyẹ láti gba ògo, ìwọ ló yẹ. Ayérayé Ọlọ́run òtítọ́ ayérayé Ọlọ́run òdodo èmi ni má ṣe bẹ̀rù bàbá rere. Ọlọ́run àánú olórí ọ̀fẹ́ onímájẹ̀mú ayọ̀ kìkì dá májẹ̀mú rárá. Ọba àṣeyí òun tí kò sẹ́ni tó lè yẹ̀ lọ́wọ́ wò. Ọba àrà tó ń fàyè wá dára rere ní gbogbo ọ̀nà. Ọlọ́run alágbára tó gbórí wá sókè ga lójoojúmọ́ ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ni ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló tọ́ sí láti máa yẹ, ìwọ ló yẹ. Ìwọ ló tọ́ sí láti máa gbéga, ìwọ ló yẹ. Ìwọ ló tọ́ sí láti máa júbà, ìwọ ló yẹ. Ìwọ ló tọ́ sí láti máa júbà, ìwọ ló yẹ. Ìwọ ló tọ́ sí láti fọpẹ́ fún, ìwọ ló yẹ. Ìwọ nìkan ló yẹ. Ìwọ nìkan ló yẹ, ìwọ nìkan ló yẹ láti máa gbéga, ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Oyin ọba ògo, kò sábà bí rẹ̀ láyé. Èmi yin Ọlọ́run lógo, kò sábà bí rẹ̀. Èmi júbà bàbá tó ń dá mi láre lójoojúmọ́.
Mo yin Ọlọ́run ọ̀rọ̀ tó ń gbọ́ tèmi nígbà gbogbo. Mo yin ẹlẹ́rù nínú ọba rere o. Ọba mi rẹ̀ láyé. Ó sọ bàbí rẹ̀ láyé lọ́run o. Ọba mi rẹ̀ láyé. Ní gbogbo ọ̀nà ìwọ lèmi yóò mọ̀ yín lójoojúmọ́. Ọba mi rẹ̀ láyé. Àárọ̀ ọ̀sán alẹ́ mi ìwọ lèmi yóò mọ̀ fi yìn o. Ọba mi rẹ̀ láyé. Ó sẹ́ni tó lè pín nínú ògo rẹ̀ Ọlọ́run ayérayé o. Èmi mọ rírì rẹ̀ o ní mo ṣe jó tí mo ṣe yìn ọ́. Ìyìn ògo ọpẹ́ ọlá mi máa rí bàbá àgbà o. Gbàyìn gba ògo Jésù Olúwa wa o. Gba ògo Jésù Olúwa wa. Gbàyìn gba ògo Jésù ọba wa o. Gba ògo Jésù Olúwa wa. Bàbá gbàyìn gba ògo ọba ayérayé o. Gba ògo Jésù Olúwa wa. Àkìkìtàn Elédùmarè. Àkìkìtàn Jésù tó wá sáyé. Ó mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Àkìkìtàn Elédùmarè. Àkìkìtàn fún Jésù tó wá sáyé. Ó mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Àkìkìtàn Elédùmarè. Àkìkìtàn fún Jésù tó wá sáyé. Ó mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Àkìkìtàn Elédùmarè. Àkìkìtàn ní Jésù tó wá sáyé. Ó mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Àkìkìtàn Elédùmarè. Ọba táǹkì títí láì tá kò lè kì í tán. Olóríkì rẹpẹtẹ. Ọba àánú ọba olóore ọ̀fẹ́ oníṣẹ́ àrà rere. Ọba tàkì nílé tó ń jẹ́ ní lóko. Ọba tó rán ni níṣẹ́ tó tún tì ní lẹ́yìn. Ọba tó rán ni níṣẹ́ tó tún ṣáájú ẹni lọ. Ọba tó débi tó rán ni ṣáájú ẹni tó rán. Ọba tí ń bá ní lálejò tí tún ṣe ní lálejò. Àkìkìtàn Elédùmarè. Àkìkìtàn ní Jésù tó wá sáyé. Ó mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Àkìkìtàn Elédùmarè. Àkìkìtàn ní Jésù tó wá sáyé. Ó mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fọwọ́ agbára rẹ èyí tí ó tún fún mi jáde nínú ọ̀sẹ̀ tó kọjá lọ.
èyí tó fún mi wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn, èyí tó fún mi tẹ̀síwájú pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú rẹ láti ṣe rere ju tàwọn ọ̀sẹ̀ yòókù lọ nínú àjọ ọ̀sẹ̀ tuntun mìíràn táwọn bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe èmi yàn ọ́, mo mọ rírò rẹ lọ́wọ́, mo sọ wípé ṣe èyí fọwọ́ agbára owó gọwọ́ ńlá rẹ èyí tí ó fún mú mi jáde nínú ọ̀sẹ̀ tá a lò kọjá lọ pẹ̀lú ṣẹ́gun, pẹ̀lú dáláre, pẹ̀lú àánú àti oore ọ̀fẹ́ rẹ, èyí tí ó sì mú mi wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn tó bu agbára ni tó fi ń jẹ́ Ọlọ́run ni, èyí tí ó sì tẹ̀síwájú pẹ̀lú mi pẹ̀lú agbára ọwọ́ ńlá rẹ ni, àdé láti ṣe rere nínú ọ̀sẹ̀ yìí, láti dẹ alábùkún fún nínú ọ̀sẹ̀ yìí, láti dẹni ìgbéga fún nínú ọ̀sẹ̀ yìí, láti dẹni títayọ nínú ọ̀sẹ̀ ju ti gbogbo àwọn ọ̀sẹ̀ yòókù tó ti kọjá lọ. Ògo ni forúkọ rẹ bàbá, ògo ni forúkọ rẹ ọmọ, ògo ni forúkọ ẹ̀mí mímọ́. Ayérayé bàbá gba ọpẹ́ àti ìyìn mi, èmi mọ̀ lórí bàbá ọbẹ̀ mi mímọ́ fún gbogbo oore ọkọ̀ ọjọ́ kọ́ ni èyí tí wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣe inú ayé mi àdínú àjọ nínú àjọṣe tuntun wọ̀nyí. Mo mọ̀ lórí fún gbogbo oore kàkàkàkà níbitìbí tí wọ́n ti ṣe inú ayé mi nínú àwọn ọ̀sẹ̀ tá a lò kọjá lọ. Mo tún dúpẹ́ Olúwa fún ìbẹ̀rẹ̀ ayọ̀ tó wọ́n tún ti bẹ̀rẹ̀, tí wọ́n tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí tí ó tún tẹ̀síwájú pẹ̀lú mi ní ọ̀jì ní pẹ̀lú láti mọ ṣùgbọ́n, láti mọ bùkún, láti mọ kọ́bílẹ̀, láti mọ fi agbára rẹ gbẹ̀mí ró ní ọ̀tún. Ògo ni forúkọ rẹ, ìyìn ni forúkọ rẹ, àti tí ayé èmi yóò mọ yàn tí bí ó sì mọ gbórúkọ rẹ ga. Òṣìṣẹ́ ọba àwọn ọba àìmọ́ ìjọba gba ọpẹ́ Olúwa gba ìyìn, àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń ka nínú ìwé Àìsáyà orí 50 àkà ẹsẹ̀ 7 dé ẹsẹ̀ 9 rẹ̀. Àìsáyà 50 ẹsẹ̀ 7 dé 9. Nítorí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́, nítorí náà èmi kì yóò dààmú. Nítorí náà ni mo ṣe gbé ojú mi ró bí òkúta líle, èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Ẹni tí ó dá mi láre wà nítòsí, ta ni ó ń bá mi jà? Jẹ́ kí ó dúró pọ̀, tàbí ta ni ó ń ṣe ẹlẹ́jọ́ mi? Jẹ́ kí ó súnmọ́ mi. Kíyèsí, Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́. Ta ni ó ń dá mi lẹ́jọ́? Ta ni ó ń dá mi lẹ́bi? Wò, gbogbo wọn ó di ogbó bí ẹ̀wù, kòkòrò yóò sì jẹ wọ́n run. Orí ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò nínú ọ̀sẹ̀ yìí, ìdààmú òṣì kì í ṣe tèmi mọ́, nítorí pé Olúwa Jèhófà wà pẹ̀lú mi tó ràn mí lọ́wọ́. Ìdààmú òṣì kì í ṣe tèmi mọ́, nítorí pé Olúwa Jèhófà wà pẹ̀lú mi tó ràn mí lọ́wọ́. Lóòótọ́ àti lódodo ni Olúwa Jèhófà ó wà pẹ̀lú àwọn èèyàn fẹ́ rẹ̀. So fún díẹ̀ yìí, kí ni tí ń jẹ́ ìdààmú, kí ni tí ń jẹ́ òṣì, kò sí fún mọ́. Ó ti di ohun ìtàn fún gbogbo àwọn tá a pè ní àyànfẹ́ Ọlọ́run, nítorí pé kí ni Olúwa Jèhófà lólùrànlọ́wọ́ wọn ní gbogbo ọ̀nà, nínú gbogbo tí wọ́n bá ṣe. Òun la látìlẹ́yìn fún wọn ní gbogbo ọ̀nà, nínú gbogbo tí wọ́n bá ṣe, láti mọ gbèrú, láti mọ gbòòrò, láti mọ sanra sí, àti láti mọ ní àṣeyọrí ayọ̀. Ló jẹ́ kí Ọlọ́run kó mú wa lọ sínú ẹsẹ̀ Bíbélì tó sọ wípé nítorí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́, nítorí náà èmi kì yóò dààmú. Nítorí náà èmi kì yóò dààmú. Nítorí náà ni mo ṣe gbé ojú mi ró bí òkúta líle, èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Ọlọ́run Jèhófà kò sí ènìyàn tí ń dìde ìrànlọ́wọ́ fún tó tàn tí ó gbèrè tìjú rí, kò lè ṣeé ṣe. Kò sẹ́ni tí Ọlọ́run Jèhófà ti ń ràn lọ́wọ́ tí ẹni yẹn tí yóò tún mọ̀ dààmú, kò lè ṣeé ṣe. Ìdí tí Ọlọ́run fi kọ sí èmi àti ẹ wípé kí ni mọ̀ ṣe wá ìrànlọ́wọ́ àti agbára àti àtìlẹ́yìn àti ojú rere àbí bẹ́ẹ̀ tí ń pè ìgbéga lọ síbi kankan, ṣùgbọ́n ọ̀dọ̀ wọn Ọlọ́run àlàyé nìkan ní kí kálukú wa ká ti mọ béèrè fún ìrànlọ́wọ́. Ìdí ni wípé kí ni lẹ́yìn òun Ọlọ́run àlàyé kò sẹ́ni kankan tó tún jẹ́ olùrànlọ́wọ́ òtítọ́ àti olùrànlọ́wọ́ òdodo. Gbogbo àwọn olùrànlọ́wọ́ yòókù tí o lè rí gbọ́ àwọn èké, àwọn ẹni ẹ̀tàn, àwọn ẹni yẹ̀yẹ́, àwọn apọ́nilójú ni wọ́n. Ìrànlọ́wọ́ ènìyàn, ìrànlọ́wọ́ Sátánì, ìrànlọ́wọ́ àwọn àjọ̀nú, ìrànlọ́wọ́ àwọn igi àti àmìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìrànlọ́wọ́ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ewu, wàhálà, ìnira, ìdààmú, ọ̀pọ̀lọpọ̀ gan wọ́n ti kún fún ikú. Ìjọ tó bá jẹ́ babalá rẹ̀ tún ní wípé kí ni wọ́n tún sọ àwọn ènìyàn nù
nínú ọ̀run àpáàdì yẹn pé wọ́n mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n kùnà ilé ológo ìjọba ayérayé níbi tí gbogbo àwọn ìgbẹ́lì tí wọ́n ti pín ké mímọ́ mímọ́ sí Ọlọ́run ní àárọ̀ ní ọ̀sán àti ní alẹ́ àti ní ọ̀gànjọ́ òru. So kò sí ìrànlọ́wọ́ kankan níbi kankan lẹ́yìn ọ̀dọ̀ Ọlọ́run ẹni tó ń jẹ́ Jehovah, ẹni tó ń jẹ́ olùpèsè, ẹni tó ń jẹ́ olùfífúnni, ẹni tó ń jẹ́ alátìlẹ́yìn àti olùrànlọ́wọ́ tuntun. Ọ̀gbọ́ni bí olórin ṣe kọ́ ni orí kébé ó ní ọgbọ́n bó sọ wípé kí ni bẹ́ẹ̀ tí ń pè òdídúró mi alátìlẹ́yìn mi ò ṣe nítorí pé tó bá jẹ́ pé ènìyàn ni tipẹ́tipẹ́ àní wọ́n ti padà wọ́n ti tì mí sí kòtò àmọ́yé èrògùn tí wọ́n mọ̀ ṣe láti lórí ohun tí wọ́n bá ṣe. ṣùgbọ́n lóòótọ́ àti lódodo Ọlọ́run mọ̀ ṣèrègùn, ṣùgbọ́n kí Ọlọ́run tó ṣèrègùn ó túmọ̀ sí wípé ẹni tọ́lọ́run ṣe lóore yẹn òun gọ́gọ́ fúnra rẹ̀ ó ti ń kọjá ayé rẹ̀ lọ́lọ́run fi mọ́ rán yẹn létí wípé wá só ti gbàgbé ni wípé nígbà báyìí ipò tọmọ wa ni nǹkan báyìí tí ò sí wa ni èwo ló á dé tó fi ṣerú kan báyìí lọ́fà tọ́lọ́ fi mọ́ tẹnu mọ́ tí fi mọ́ rán àwọn tirẹ̀ létí nígbà gbogbo wípé kí ni ẹ má ṣe gbàgbé wípé ẹ̀yin náà ti ṣe ẹrú rí nígbà kan ètò túmọ̀ sí wípé má ṣe jẹ́ni tí ó ń fara ní ẹlòmíràn nígbà tí ìwọ náà bá dé ibi gíga, nígbà tí ìwọ náà bá di ẹni tó ń fọ̀ nínú ògo, nígbà tí ìwọ náà bá di ọlọ́lá. Òun fi mọ́ tẹ̀ wọ́n létí pé má ṣe jẹ́ni tí ó ń fara ní ẹlòmíràn. Má rántí pé nígbà kan rí ìwọ náà ṣe kí ni ó ṣe rú, nígbà kan rí ìwọ náà jẹ́ aláìní rí, nígbà kan rí ìwọ náà jẹ́ni tí ò rásọ̀wọ̀ rẹ̀, nígbà kan rí ọjẹ́ni tí ò rún jẹjẹ. So tọ́pá wá rí àwọn kan tí ebi ń pa tí ò rún jẹjẹ tí abẹ́rẹ́ ti pè tara ni mọ́ ṣe yẹ̀yẹ́ wọn, ṣùgbọ́n nítorí bá lè ṣe láti fi ràn wọ́n lọ́wọ́ òun ni kò ṣe kí ni òun ni kò ṣe láti fi ràn wọ́n lọ́wọ́, nítorí pé nínú ilé yìí ni ìbùkún rẹ wà, nínú ilé yìí ni o ti fi títóbi àti agbára òun Ọlọ́run alààyè hàn. So fún díẹ̀ yìí ohun tó lọ́n kọ́ sí wa ní wípé kí ni agbọ́dọ̀ mọ̀ wípé kí ni lọ́dọ̀ òun nìkan ṣoṣo ni ìrànlọ́wọ́ wà. Ìrànlọ́wọ́ kò sí níbi kankan fún ẹnikẹ́ni. Ìrànlọ́wọ́ kò lè ti gúúsù wá kò lè ti àríwá wá bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣoṣo. Gbọ́ ìyá àti bàbá rẹ̀ wọn ò lè ràn lọ́wọ́ láti pé Ọlọ́run gangan bá fúnra rẹ̀ bá ràn lọ́wọ́. Èyí ni mo mọ́ tẹnu mọ́ fáwọn ènìyàn wípé kí ni mọ́ ti gbẹ́kẹ̀lé bàbá, mọ́ ti gbẹ́kẹ̀lé ìyá rẹ̀, mọ́ ti gbẹ́kẹ̀lé ẹ̀gbọ́n, àbúrò, ẹbí, ará, ọ̀rẹ́, nítorí pé kí ni àwọn wọ̀nyí wọ́n ní owó rẹpẹtẹ, wọ́n ní ọlá, wọ́n ní ọ̀rọ̀ rẹpẹtẹ wípé wà ní wọ́n lè ràn lọ́wọ́. Gbẹ́kẹ̀lé Ọlọ́run tí olùrànlọ́wọ́ rẹ̀ bá sí láàrin wọn, gbọ́ gbogbo làálàá gbogbo kìrìkàtà rẹ lọ́dọ̀ wọn asán yóò mọ̀ já sí, kí wá ti pé yóò mọ̀ já sí asán nìkan, yóò tún mọ̀ já sí yẹ̀yẹ́ àti àbùkù, ìtìjú àti ẹ̀gàn fún ọ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run ló gbẹ́kẹ̀lé tó gbójúlé tó ń wojú fún ìrànlọ́wọ́, ó rí wípé láyé ò lè rí ìjákulẹ̀, ò lè rí tìjú, nítorí wípé kí ni Ọlọ́run Jehovah olùrànlọ́wọ́ òtítọ́ àti òdodo ni. Tó bá ràn yàn lọ́wọ́ gbogbo gbà, ó rí pé ojú rẹ yóò mọ mọ́lẹ̀ kedere, bẹ́ẹ̀ ni ìgboyà yóò mọ wà fún ọ láti mọ rìn, láti mọ tẹ̀lẹ̀ bí ó ṣe wọ. Lójú kan sọ pé èmi ò gbójú mi ró bí òkúta líle, ojú kò sì ní tì mí. Yẹrí pé kí ni èyí nídìí àti mọ sọ pé lágbájọ́ gbọ́dọ̀ rí mi, àdá ti mọ fojú pamọ́ wípé kí ni lọ́dọ̀ náà, nítorí pé kí ni kò sí ohun tí ń jẹ́ àṣetì, ìjákulẹ̀, ìdààmú, ìnira àbí wàhálà nínú ayé rẹ̀. Ìtukọ̀ wa tó tán síbẹ̀ o, kò tún sí ẹni tí ó tún lè dìde ogun sí ọ tó jẹ́ pé kí ni yóò borí rẹ̀, nítorí pé yóò tún mọ ràn lọ́wọ́ láti mọ borí gbogbo ogun ìtọ́ba dìde sí ọ. So ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́, tí kò lò, tí wọ́n tí ó lákàwé, tí ò láfijọ́ ni. So lọ́lọ́ fi ń ké sí èmi àti ẹbí pé kí ni ní gbogbo gbà, ní gbogbo ọjọ́ mo wá ìrànlọ́wọ́ síbi kankan lábẹ́ bó ti wù kó rí, àfi ọ̀dọ̀ òun nìkan lọ́wọ́ rẹ̀, nítorí pé ọ̀dọ̀ òun rẹ̀ nìkan ṣoṣo ní ìrànlọ́wọ́ tó tọ́ wa. Òun ló ràn lọ́wọ́ tí kì í jáde kulẹ̀, òun ló ràn lọ́wọ́ tí kì í dojú tì ní, òun ló ràn lọ́wọ́ tí kì í dání, tí kì í padà lẹ́yìn ènìyàn. Òun ní olùrànlọ́wọ́ tí kì í sọ wípé mò ń jó lọ, mò ń wọ ẹ̀yìn rẹ̀ nígbà tó ti padà pátápátá lẹ́yìn ènìyàn. Òun ló ràn lọ́wọ́ ètò yẹ pé kí ni tí kì í kọrin àfẹnìjọba ẹ̀wọ̀ wẹ̀rẹ̀ láti lọ jùyàn sínú kòtò. Òun ní olùrànlọ́wọ́ èyí kì í fi irọ́ fún ènìyàn dípò òtítọ́. Òun ló ràn lọ́wọ́ tí kì í bá ní sọ̀rọ̀ wípé kí ni tí kì í lo òwe wèrè wípé a kì í kó sínú omi tán ká tó ń kígbe òtútù. Sátánì ló ní àwọn ìrànlọ́wọ́ yẹn, àwọn ènìyàn wọn ní àwọn ìrànlọ́wọ́, ṣùgbọ́n Ọlọ́run ìrànlọ́wọ́ tiẹ̀ kò ní kan ṣe pẹ̀lú gbogbo kan wọn. Ìrànlọ́wọ́ àlàáfíà, ìrànlọ́wọ́ tẹ̀síwájú, gbogbo ìrànlọ́wọ́ ìgbéga ni ìrànlọ́wọ́ náà. A tún agbọ́n tó wí, ó ní ẹni tí ó ń dá mi láre wà pẹ̀lú mi, ń wà tòsí, ta ni ó ń bá mi jà, jẹ́ kí ó dúró pọ̀.
ta ni ẹni tí ó bá mi jà jẹ́ kó dúró pọ̀ nítorí pé kí ni ẹni tó ń dá mi láàrin wà pẹ̀lú yẹn pé ẹni tó ràn mí lọ́wọ́ ẹni tó ń gbé mi ró ẹni tó ń fagbára fún mi ẹni tó ń jẹ́ aṣẹ́gun tó sọ mí di aṣẹ́gun tó dá aṣẹ́gun lọ ẹni tó ń jẹ́ agbẹjọ́rò mi ẹni tó ń jẹ́ alátìlẹyìn fún mi ó ṣe kí ni ó wà nítòsí kò fìgbà kan lọ síbi kankan gbọ́ Ọlọ́run fìgbà kan jìnnà sí ọ ìgbà gbogbo ló wà nítòsí rẹ àyàfi tí ìwọ gangan fúnra rẹ tó bá lọ jìnnà sí Ọlọ́run má ṣe gbàgbé o Ọlọ́run tó bá kọ̀yìn sí láyé òun gbogbo lè ṣe kí ni o kò lè kọ̀yìn sí ọ yẹ pé tó bá pa Ọlọ́run tì láyé Ọlọ́run kò lè ṣe kí ni o kò lè pa ọ tì so ọwọ́ rẹ ni gbogbo ẹ̀ wà ọgbọ́n ni ó ní mò ń wà lẹ́nu ọ̀nà mò ń kanlẹ̀kùn kókókókó ẹnikẹ́ni tó bá sílẹ̀kùn máa wọlé tọ̀ máa sì bàjẹ́ máa sì mọ̀ bá gbé títí láíláí ló sọ pé ẹ mọ gbénu mi bí ó sì mọ gbénu yín àní gbogbo ẹ kò sì sí ẹ̀ka kan tó yọ tí ó lè dá ohunkóhun kan ṣe láti pé ọba gbé ìlú àjàrà bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú yín ẹ kò lè dá kankan ṣe so ọ wà nítòsí kò sí ẹni tí ó lè dá ọ lẹ́bi ó tún gbọ́ ní kọ̀tọ̀ síbẹ̀ ó ní ta ni ó ń ṣe ẹlẹ́jọ́ mi jẹ́ kí ó súnmọ́ mi kò lè rí wọ́n wà ṣùgbọ́n wọn ò lè súnmọ́ nítorí pé kí ni ẹni tó ń dá ọ láre ẹni tó gbé olùgbèjà rẹ ọ wà nítòsí Ọlọ́run fi yé mi àti ẹni pé òun wà nítòsí so ẹnì kankan wa ká fira wa lọ́kàn balẹ̀ tí a bá ti mú nǹkan mi mọ́ tí a bá ti sí lára ẹni tó bá ti sí lára ẹni tó ń yà sọ́tún àbí yà sósì láti tọ́lọ́ mìíràn fọkàn balẹ̀ kò sẹ́ni tó ń fi ọ́ kò sẹ́ni tó ń pè ọ́ níjà kò sẹ́ni tó ń rojọ́ rẹ kò sẹ́ni tó ń dá ọ lẹ́bi kò sẹ́ni tó ń wà ìpalára àti nílára rẹ tí ó sì kíni tí ó lè borí rẹ nítorí pé òun Ọlọ́run wà láàyè ọ wà pẹ̀lú rẹ láti mọ ṣàṣepá òun rere nínú ayé rẹ nígbà gbogbo pàápàá jùlọ bá sì ń kó nínú oṣù kẹfà yìí lọ sínú ìdàkejì oṣù kẹfà tí ó jẹ́ àpárá kejì ọdún 2024 yìí nítorí pé kíni Ọlọ́run ti mú ọwọ́ lógo yóò sì bọ́ ọwọ́ lógo tó tún ju ògo lọ kíyèsí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́ ta ni ó ń dá mi lẹ́bi wò gbogbo wọn ò di ogbó bí ẹ̀wù kòkòrò yóò sì jẹ wọ́n run gbogbo wọn ò di ogbó bí ẹ̀wù kòkòrò yóò jẹ wọ́n run kìí ṣènìyàn ni yóò jẹ wọ́n run ṣùgbọ́n kòkòrò tí ó jà mọ́ kankan àwọn wo àwọn tí ń dá mi lẹ́bi àwọn wo àwọn tó ń pè mí níjà àwọn wo àwọn tó ń fẹjọ́ mi sùn àwọn wo àwọn tó ń jẹ́ olùnilára fún ayé mi àwọn wo àwọn tí wọ́n sọ wípé kò sí tọ́jọ́ àwọn ò ní gbà àwọn ò ní jáwọ́ àwọn ò ní ṣe kí ni jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n lọ tú agbára mú ni wọ́n sáré káàkiri láti sọ wípé kí ni àfi dandandandandandan gbọ̀n àfi táwọn bá ṣe kí ni táwọn bá bá tèmi jẹ́ àfi táwọn bá mú mi wálẹ̀ àwọn tí wọ́n dúró tí wọ́n sọ wípé kí ni àwọn wo ní kẹ́mí tí wọ́n ṣe ju pé kí ni ìbàjẹ́ rẹ bẹ́ẹ̀ ti pè láti mọ dọ̀tí orúkọ rẹ láti mọ wá bó ni ayé ló ti parun ó ní kíni ó ní gbogbo wọn ò dògbò bí ẹ̀wù kòkòrò yóò sì jẹ wọn rọ wo oore ńlá yìí tọ́lọ̀ ń ṣe fún mi àti ẹ̀ wá gbọ́ mi sọ fún mi ǹjẹ́ o tún lè rí ẹnìkan tó tún lè ṣe oore wọ̀nyí fún ọ bí ǹjẹ́ o lè rí olùrànlọ́wọ́ kan tó dàbí Ọlọ́run yìí bí láyé kò síbi tó ti lè rí ẹni tó dúró tí ènìyàn tí ó tún tó jẹ́ pé kí ni gbogbo ẹnikẹ́ni tí ó bá ń gbé ìgbésẹ̀ ibi nípa ènìyàn wọ́n sì mọ jẹ̀bi ara wọn nípa ẹjọ́ ara wọn tí wọ́n gbé kalẹ̀ yẹn ni pé kò tún sẹ́nìkan tó tún lè mọ kọ àkọsílẹ̀ ibi iṣẹ́ nípa rẹ̀ láti mọ fẹ̀sùn kàn mọ́ nítorí pé kí ni ó ní Ọlọ́run tó ń jẹ́ Jèhófà olùrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà kì í ṣe olùrànlọ́wọ́ láti mọ pèsè jíjẹ mímu fún ènìyàn nìkan kì í ṣe olùrànlọ́wọ́ láti mọ pèsè níná lílò fún ọ lásán kì í ṣe olùrànlọ́wọ́ láti mọ pèsè aṣọ fún ọ lásán kì í ṣe olùrànlọ́wọ́ láti mọ pèsè bàtà fún ọ lásán kì í ṣe olùrànlọ́wọ́ láti mọ pèsè ilé fún ọ olùrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà ní Ọlọ́run Jèhófà gbẹ́kẹ̀lé bójúlé gbáralé mọ̀ wò mọ̀ sí yàsọ́tún yàsọ́sí tọ̀ Ọlọ́run mìíràn lọ mọ̀ lépa ìjọba Ọlọ́run díjú sóhun sísáyé ó sì rí wípé láyé ojú kò ní tì ọ́ láyé ojú kò ní ti ẹnikẹ́ni nínú wa nítorí pé kí ni olóòótọ́ àtòdodo ní Ọlọ́run sí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé lóòótọ́ àtòdodo òun nìkan lé Ọlọ́run Jèhófà olùpèsè tó pèsè fún ni ní kíkan ní ànító ní àìsẹ́kù ní àìdákùnṣe tó ti ràn lọ́wọ́ láti mọ gbéniró láti mọ gbéniga ní gbogbo ọ̀nà ní orúkọ tí Jésù Kristi ní gbogbo rẹ̀ àjọ ìwà ìrànlọ́wọ́ Ọlọ́run kò sì ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún àánú àti ìrọ̀fẹ́ tí mo tún rí gbà
ọ̀sẹ̀ tuntun mìíràn wọ́n tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi láti mọ̀ fi ọ̀rọ̀ rẹ bọ́ mi, láti mọ̀ fi ọ̀rọ̀ kọ́ mi, láti mọ̀ fi mí lọ́kàn balẹ̀ ní gbogbo ọ̀nà, láti jẹ́ kó jíbọ̀ fún mi wípé ìtìjú àti jákulẹ̀ kò ṣe fún mi nítorí pé òun wà pẹ̀lú mi. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Ọlọ́run ayé, èmi yìn ológun mo sọ wípé ṣe èyí fún oore rẹ tí ó tún ti bẹ̀rẹ̀ sínú ayé mi ní àkọ́tún nínú ọ̀sẹ̀ tuntun mìíràn tá a tún wáyé. Àní ọ̀sẹ̀ tuntun mìíràn tá a tún wò yí Olúwa la tún ti bẹ̀rẹ̀ láti àárẹ̀ tí wọ́n tún tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ. Mo mọ lóore fún gbogbo tí wọ́n ṣe fún mi. Mo dúpẹ́ nítorí pé ìwọ ti di ìrànlọ́wọ́ fún mi ní gbogbo ọ̀nà. Mo dúpẹ́ pé ìwọ ti ìrànlọ́wọ́ fún mi nígbà gbogbo. Mo dúpẹ́ àìfóore wọn tí wọ́n tún ṣe fún mi láti mọ fi mi lọ́kàn balẹ̀ ní ọ̀tun, láti mọ gbé mi ló ní ọ̀tun, láti mọ mú mi pọ̀ ní ìgboyà ní ọ̀tun, láti jẹ́ kó tì mí mọ̀ àyè fún gbogbo ayé wípé kiri àní ìwọ nìkan ṣoṣo láti ilẹ̀ yà sí olórí àtàlánú mi ìjákulẹ̀ àti ìrọ̀lọ́ àti ìtìjú kankan ṣe fún mi. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ Ọlọ́run ayé rẹ, ògo ni fún orúkọ rẹ àtóbi jùlọ ọmọ ẹ̀mí mímọ́ ìdàpọ̀ lórúkọ Jésù ẹgbà ọpẹ́ àti ìyẹn. Olúwa mo sọ wípé ṣe, olóògbòjọ mo sọ wípé ṣe, olórọ̀fẹ́ mo sọ wípé ṣe, àìní gbogbo ọ̀rọ̀ mo sọ wípé ṣe fún orí kankan àti ọ̀tún ti bẹ̀rẹ̀ ayé mi nípasẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ láti mọ̀ fún mi láti mọ̀ fún mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀sà. Ọlọ́run ògo, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi agbára rẹ nínú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ. Ìtòjọ́ kó yé mi tó yé mi yégéyé wípé lóòótọ́ àti lódodo ìwọ náà sì wà pẹ̀lú mi láti mọ jẹ́ ìrànlọ́wọ́ àtìlẹ́yìn fún mi ní gbogbo ọ̀nà mi. Ìjẹ́ pé ojú kò lè tì mí láéláé, bẹ́ẹ̀ ni mi kò lè rí ìjákulẹ̀ rẹ, ẹ̀gàn kò sì lè jẹ́ tèmi láéláé nítorí pé agbára rẹ àti gbogbo agbára rẹ ìwọ pẹ̀lú mi, ìwọ sì mọ pẹ̀lú mi nígbà gbogbo àgbà ọgbà àti ìmí. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé ṣe. Àjùlọ bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé ṣe. Ìwọ Ọlọ́run olùrànlọ́wọ́ títọ́ olódodo Jèhófà jírè, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ àti ìyìn. Nítorí pé tí gbogbo agbára àti tó fi jọ lọ́rùn títí ayé ni ẹ̀mí ọmọ pọ̀ ní ìrànlọ́wọ́ rẹ gbà ní ọ̀tun, ẹ̀mí ọmọ pọ̀ ní ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àti oore rẹ lójoojúmọ́. Ó ṣé bàbá fún ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ rẹ yẹ bí ètò ti fi bọ́ mi. Mo dúpẹ́ nítorí pé àdí ìrànlọ́wọ́ tí ọlẹ́gbẹ́ tó lódò ẹ̀mí ti bẹ̀rẹ̀ sí rí bàbá ní gbogbo ọ̀nà ayé ìbí kò túbọ̀ ẹ̀kọ́ àti ìdámọ́ Olúwa ọ̀nà ṣe. Àdé fún fi lọ́kàn báyìí tí wọ́n tún fi mí lọ́kàn báyìí nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ. Ó ṣé Ọlọ́run ayérayé, ìyìn ògo ọlá àti ọpẹ́ ní forúkọ rẹ, ọpẹ́ àti ògo ní forúkọ rẹ. Bàbá mo mọ̀ sọ wípé ṣe, agbára àjọ mo sọ wípé ṣe, àjùlọ mo sọ wípé ṣe ní gbogbo ọ̀nà. Bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Èmi àdé mi bàlẹ́ gbàrọ̀ ahọ́n kan mọ̀tò láti fi yìn ọ́ o. Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Àyè fún ọ̀rẹ́ kọ́ rẹ mi tó fi kọ́ mi tó fi bọ́ mi láti fi mí lọ́kàn báyìí pé àyè ìrànlọ́wọ́ tó ga tó tẹ̀ jùlọ àdébí ti bẹ̀rẹ̀ sí nígbà. Bẹ́ẹ̀ ni kì yóò ṣe ìjákulẹ̀ àti ìdààmú àti fòròfò mi mọ́. Ìjọ pé ìwọ Ọlọ́run Jèhófà, àní ìwọ ni Ọlọ́run olùrànlọ́wọ́ tó tọ́. Bẹ́ẹ̀ ni àní kì yóò ṣe ẹnikẹ́ni tí ó lè jábí wọ́n tó jábí wálẹ̀ mọ́. Ìjọ pé ìwọ pẹ̀lú mi láti mọ̀ lọ́mọ́ ní gbogbo ọ̀nà, ìwọ sì mọ̀ lọ́mọ́ gbogbo, ìwọ pẹ̀lú láti mọ̀ játìlẹ́yìn fún àtàgbára fún ní gbogbo ìrìnàjò mi. Ó ṣé Ọlọ́run ayérayé, ó ṣé Ọlọ́run ògo, ìyìn ògo ọlá àtọpẹ́ ní forúkọ rẹ títí lè gbé ọmọ ìjọ tí mo gbórúkọ rẹ ga. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ nípasẹ̀ ẹ̀kọ́ rẹ ibi tí mo ti gbọ́ lóòrọ̀ yìí, nítorí pé ayé mi bẹ̀rẹ̀ sí ní gba ìrànlọ́wọ́ ojú tí àtẹ̀yìnwá lọ. Iṣẹ́ mi bẹ̀rẹ̀ sí gba ìrànlọ́wọ́ ojú àtẹ̀yìnwá lọ. Ilé mi bẹ̀rẹ̀ sí gba ìrànlọ́wọ́ ojú tí àtẹ̀yìnwá lọ. Ìtọ́jọ́ pé kí ni ògo tó tayọ ògo ni yóò kú mi kú ètí èmi ọmọ yẹn fada nínú rẹ̀ ní gbogbo ọ̀nà àti nínú gbogbo. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo gbọ́ orúkọ rẹ̀ ga, mo yàn lógo Ọlọ́run ayérayé nítorí pé pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ ibi ètò àti fi kọ́ mi tó ti fi kọ́ mi ní kùtùkùtù dájà àfẹ̀mọ̀júmọ́ àárọ̀ yìí ayé mi ti bẹ̀rẹ̀ sí ní gba ìrànlọ́wọ́ tó ga tó tẹ̀ tó lẹ́gbẹ́ tó lòdìwọ̀n tó lógo jùlọ. Kò sẹ́nikẹ́ni ìtòlè takò tó lè jẹ́ ọ́ tó lè bó wálẹ̀ mọ́. Ayé mi sì bẹ̀rẹ̀ sí gbà ìgbéga ṣílógo tí rírí tọ́ga tó lógo jùlọ. Ògo ni fún orúkọ rẹ bàbá ọbẹ̀ ìbí mímọ́. Àjùlọ bàbá ọmọ ṣe o, alágbára ọmọ ṣe o, olórí ọ̀fẹ́ ọmọ ṣe o, ìbílẹ̀ tó pé ọmọ ṣe o. Èmi àìní ìmọ̀mẹ́rin bàbá gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìí, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìí. Ní gbogbo ọ̀nà èmi yìn ọ́ lógo, àìní gbogbo ọ̀nà mo gbọ́ orúkọ rẹ ga, àìní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ, ní gbogbo ọ̀nà mo fi yìn fún ọ. Mo sọ wípé o ṣé Olúwa, o ṣé Olúwa fún ìrànlọ́wọ́ tó
ga tó tẹ tó lékun tí ọ̀lẹ́gbẹ́ tó lójú wọn èyí tí Ọlọ́run gbé dìde fún mi nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ àánú amúdúpẹ́ fún àwọn ọ̀rẹ́ ibi èyí tí wọ́n ti fi mí lọ́kàn báyìí gbé kẹ́ni àìní gbogbo ọjọ́ ayé mi ìgbẹ́mọ̀ tinú ògo bọ́dọ̀ ògo ìgbẹ́mọ̀ tinú ògo àìní ọ̀làbọ̀nà pápá jùlọ nínú ọ̀sẹ̀ yìí ògo mi yóò tún pọ̀ ju bó ṣe àyọ̀lọ́ èmi ó sì mọ̀ yẹn fàdà nínú ògo jù àti wà lọ́nà àìnílò àwọn ògo tó ju gbogbo ògo lọ àìní èmi ó ti mọ̀ yọ̀tọ̀ mẹ́ àìní èmi ó ti mọ̀ yẹn fàdà èmi ó ti mọ̀ ṣe rere òṣìṣẹ́ Ọlọ́run ayérayé ìyìn ògo láti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá àánú ni mo béèrè fún ọ àwíjàre kan kò sí fún mi àánú ni mo béèrè fún ọ àwáwí kankan ò sí fún mi ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú Ọlọ́run orí ọ̀fẹ́ àwáwí kankan ò sí fún mi àwíjàre kankan ò sí fún mi ju wípé kí ni àní kí n sáà ti béèrè fún àánú lọ bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa àánú ni mo béèrè fún ní gbogbo ọ̀rọ̀ bójú wò láti orí tẹ̀mí mọ̀ rẹ wá ìwọ tó rí dárí jì lọ́dọ̀ àyíká ni mo bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ bí ti mímọ́ nínú rẹ Ọlọ́run ayé sọ bí ti mímọ́ nínú rẹ ìwọ Ọlọ́run mímọ́ 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 ológo jùlọ ó yá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ bí ti mímọ́ nínú rẹ èmi ò ní àwáwí kankan tí mo fẹ́ ṣe níwájú rẹ èmi ò ní ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ ju wípé kí ni àní ṣàánú fún mi lọ àìdárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì ní ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì ó yá sọ mi di mímọ́ nínú rẹ àánú nìkan àní ayé mi nínú àánú ni ọ̀rọ̀ mi fẹ́ bàbá ní orúkọ yóò ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ nínú rẹ bàbá bójú wẹ̀ láti ìjọba bàbá síjú àánú rẹ wò mí bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ nínú rẹ nítorí pé ìwọ ni Ọlọ́run òtítọ́ wọn Ọlọ́run òdodo lẹ́yìn rẹ kò sí lóòótọ́ àti olódodo kankan níbi kan bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ nínú rẹ ti gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run nítorí ìṣeun ìfẹ́ àtàánú rẹ ìtọ́wà tó dúró títí láláì ní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí ẹ̀yà fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sọ̀rọ̀ káfárí fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ kí ni gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ gbogbo ìtọ́jẹ́ ibi ìtakọ̀ nípa mi kí ni gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ búburú ìtakọ̀ nípa mi kí ni gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ àìdára èké ìtakọ̀ nípa mi láti mọ pè mí lẹ́jọ́ àbí láti mọ dá mi lẹ́bi àbí láti mọ fara ní mi àbí láti mọ gbógun sí ohunkóhun kan ṣíṣe tèmi Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní káfárì ni fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní káfárì ni fi pa gbogbo ẹ̀rẹ́ àti ohun tí wọ́n kọ àti ẹni tí wọ́n kọ àti ibi tí wọ́n kọ sí ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ fi pa gbogbo ẹ̀rẹ́ pátá bàbá àní kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àwọn ìka ènìyàn kí gbogbo tí ń ṣiṣẹ́ òkùnkùn àwọn ẹni bí wọn ni èyí tí ẹnikẹ́ni ṣe àní àṣeparí lóòrò ayé mi nínú onírúurú ọ̀nà wọ Ọlọ́run àjùlọ fẹ́ àjùlọ rẹ hàn ọ̀yà pa gbogbo ṣe yẹn jẹ́ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní káfárì ni àní gba gbogbo ṣe yẹn jẹ́ lórúkọ Jésù pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní káfárì ni ọ̀kọ̀ọ̀kan nínú wọn gbọ́dọ̀ ní pàtàgbára lórí ayé mi èmi gángan wá dọwọ́ rẹ bàbá ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní káfárì wẹ̀ mọ́ fi sọ mi mímọ́ wádìí ayé mi rídìí ayé mi kí ni àwọn nǹkan tó ń bẹ nínú ayé mi tí ò fògo fún Ọlọ́run alààyè kí ni àwọn nǹkan tó ń bẹ nínú ayé mi àní tí ò múnú wọn Ọlọ́run dùn mo fẹ́ mọ́kọ̀ palẹ̀ wọn mọ́ ti bò kó lu ayé mi kó rò wọ́n dànù kó dáná sun wọn wò fi ìtara gba àdúrà yìí nítorí pé kí ni àwọn kan lè wà tó wà nínú ayé tí wò lè kíyèsí tó lè mọ̀mọ́ tó mọ̀ wò pé nǹkan tó dára ní tó jẹ́ pé lọ́dọ̀ Ọlọ́run kò dára so Ọlọ́run nìkan ṣoṣo ló lè bọ́ mú kúrò láti mọ̀ jẹ́ wípé kí ni Sátánì ó fi mọ̀ jàre rẹ̀ ìdí tó jẹ́ pé gbogbo tó bá ti wà nínú ayé rẹ̀ tí ó fògo fún Ọlọ́run gbọ́dọ̀ mú kúrò tó bá mọ̀ Ọlọ́run mọ̀ so fi ìtara gbàdúrà kí ni àwọn nǹkan tó wà nínú ayé mi tí ó fògo fún Ọlọ́run alààyè kí ni àwọn nǹkan tí ó wà nínú ayé mi àbí tí mo ń ṣe tí mo ń wúni wá tí mo ń sọ lọ́rọ̀ tí ò múnú wọn dandan àní mo fẹ́ mọ kó Olúwa mú kúrò nínú ayé mi kó sọ bí ti mọ́ pátá nínú rẹ pẹ̀lú ẹ̀jẹ̀ tí sọ́sọ́ ní káfárì ni àní Ọlọ́run lẹ́yìn eléyìí Olúwa nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ìní gbogbo lórílẹ̀‐èdè yóò kó kèlédè lágbàáyé ẹ̀jẹ̀ Jésù Kristi mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní káfárì ni mo fi dá mi láre Ọlọ́run ojú rere àánú oore ọ̀fẹ́ ìrànlọ́wọ́ àtìlẹ́yìn ìgbéga ìṣelógo àti ìdálátìdáláre rẹ àti ìbùkún rẹ àti ti ènìyàn gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ju tí àtẹ̀yìnwá lọ ẹ̀yà tí kò tó bọ̀ mọ́ wọn lè gbà pàápàá jùlọ náà ṣe jẹ́ kí tó wọ̀ nígbà ju gbogbo àwọn ọ̀sẹ̀ yòókù lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ayérayé bàbá ìjẹ́ mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí ni ẹ̀yà ẹ̀jẹ̀ tí ó lábàá ní orúkọ Jésù Kristi ẹ̀yà fi wẹ̀ mọ́ fi sọ́mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí ni ìtí kò sí ẹ̀jẹ̀ ètùtù mìíràn mọ́ lẹ́yìn rẹ̀ ni ìtí ṣe ẹ̀jẹ̀ tí ó lábàá wọn ni ní orúkọ Jésù Kristi àfi wẹ̀ mọ́ fi sọ́mi di mímọ́ ìwọ Ọlọ́run ògo, ìwọ Ọlọ́run yẹn, ìwọ Ọlọ́run tó ju gbogbo agbára àti kíríkà ìwọ Ọlọ́run tó fara yìí tó bẹ́ẹ̀ tó fi fẹ́ ọmọbìnrin rẹ̀ kan sílẹ̀ fún gbà láti kú fún gbà lára yẹ ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún ọ lórúkọ Jésù Kristi àfi wẹ̀ mọ́ fi sọ́mi di mímọ́ àríkìrí gbogbo tí sàwọn àkọsílẹ̀ àwọn ní ibi àwọn ìkànnì àwọn yẹn búburú ni kí gbogbo tí sàkọsílẹ̀ àìdára gbogbo ìkéyìí tó kọ́ nípa mi àyè láti mọ yọ ìmì láti mọ yọ ṣẹ́mi láti mọ gbogbo ìṣẹ̀bí abirọ̀ dàbí lẹ́bi láti mọ dàbí lẹ́bi ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún ọ ọ̀yá àrífi pa gbogbo wọn rẹ́ pápátá àti gbogbo tí wọ́n kọ́ pápátá àti ibi tí wọ́n kọ́ sí àti ẹni tó kọ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí fi pa gbogbo wọn rẹ́ pápátá ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi pa gbogbo wọn rẹ́ pápátá Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún fi pa gbogbo wọn rẹ́ pápátá ayérayé bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí lára yẹn ẹ̀yà fi wẹ̀ mọ́ fi sọ́mi di mímọ́ ẹ̀yà fi wẹ̀ mọ́ fi sọ́mi di mímọ́ àyè fi wẹ̀ mọ́ fi sọ́mi di mímọ́ àríkìrí gbogbo tí ṣiṣẹ́ àṣeparí àwọn ọ̀ha ni àwọn ẹni bẹ́ẹ̀ búburú àwọn ọ̀tá àwọn èèyàn àwọn sátánì àtàrí kiri ni ọ̀yà níbi gbogbo yòókù tí wọ́n ṣiṣẹ́ àbí kíbi yòókù tí ṣiṣẹ́ yẹn àbí yòókù tí gbégbé iṣẹ́ yẹn Olúwa àyè ẹ̀jẹ̀ Jésù kan wà fi pa gbogbo iṣẹ́ yẹn jẹ àyè tí gbogbo wú wọn dànù yà kó dàtọ̀ kó oru wọn àyè ọkọ̀ nínú wọn gbọdọ̀ dé pàtàgbà lórí ayé lórúkọ ṣiṣẹ́ tèmi ọba ta àyè ọkọ̀ nínú wọn gbọdọ̀ tó ráyè lórí ayé ìbàdí lórúkọ ṣiṣẹ́ tèmi ọba ta ẹ̀jẹ̀ Jésù ọ̀rẹ́jọ́ sẹ́ni káfáàdì gbogbo èrè fún ọ ọ̀yà àyè fi pa gbogbo iṣẹ́ àwọn kàlẹ́ ẹni gbogbo jẹ́ èyíkéyìí ó kó tí wọ́n ti àbí tí wọ́n ti ṣe pàdé àbí tí wọ́n ṣe fẹ́ bọ́ ṣe pé orúkọ Jésù rẹ̀ ṣe ẹ̀jẹ̀ Jésù rẹ̀ fi pa gbogbo ẹ̀ pátá ọ̀kọ̀ọ̀kan ló gbọdọ̀ dé pàtàgbà lórí àbí gbogbo ti ṣe tèmi àbí lẹ́yìn ìgbà ayé mi mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni káfáàdì mo béèrè fún ọ̀yà fi rẹ̀ mọ́ fi sọ mi ti mi mọ́ pátá nínú rẹ̀ àìwádìí mi rí ti mi àìláìkò síbi kankan wádìí mi rí ti mi àìláìkò síbi kankan kí ni gbogbo àwọn ohun tó ń fò tí ò fògo tó wà nínú ayé mi tí ò fògo fún Ọlọ́run kí ni àwọn ohun tó wà nínú ayé mi tí ò fi àtògo fún Ọlọ́run aláyé ètí ògbónú Ọlọ́run àdùn mọ́ fẹ́ mọ́kàn ọ̀yà palẹ̀ wọn mọ́ ti gbogbo láìkò síbi kankan òrùn wọn dànù kọjá lọ sùn wọn nínú ọ̀rọ̀ nínú èrò nínú òrìn nínú ìṣe nínú ìgbésẹ̀ mi gbogbo ohun tó bá wà nínú ayé mi tí ò fògo fún Ọlọ́run aláyé sẹ́ àní mọ́ fẹ́ mọ́kàn ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi palẹ̀ gbogbo mọ́kàn òrùn ayé mi òrùn wọn dànù kọjá lọ sùn wọn àní tó pé tìrẹ lèmi ṣe mi kì í ṣe tèmi kì í ṣe tàyé àní palẹ̀ wọn ti gbogbo kó lọ ìrùn wọn dànù kọjá lọ sùn wọn ọ̀yà àti ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi wẹ̀ mọ́ fi sọ̀m di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfáì mo bèrè fún wẹ̀ mọ́ fi sọ̀m di mímọ́ lẹ́ẹ̀kan sí bàbá ọbẹ̀ mi mọ́ ti ọdún mọ́ ọ̀yà nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo nínú àjò gbogbo níwájú ẹnikẹ́ni yóò kó òkè wà ní gbogbo ọjọ́ ayé mi ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfáì ni ọ̀yà mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfáì ni mo fi dá mi láre ní gbogbo ọjọ́ ayé mi nínú gbogbo tí ó bá ṣe níwájú ní gbogbo ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfáì ni ọ̀yà mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfáì ni ọ̀yà mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfáì ni mo béèrè fún Olúwa mo fi dá mi láre àní ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfáì ni mo béèrè fún orúkọ Jésù mo fi dá mi láre ọ̀yà fi wẹ̀ mo fi sọ mi di mímọ́ nígbà gbogbo ẹ̀fẹ̀ mo fi sọ mi di mímọ́ ìjẹ́ jútó àti ìwà lọ́dọ̀ orúkọ Jésù Kristi àní jútó gbogbo àwọn ọ̀sẹ̀ àwọn oṣù yìí kò tó ti kọjá ní orúkọ Jésù Kristi ojú rere àánú ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ ìgbéga rẹ ìṣelógo àti ìdálọ́lá rẹ àti ìbùkún rẹ àti ti ènìyàn gbogbo ní gbogbo ọ̀nà àti ìrànlọ́wọ́ tí ó lẹ́gbẹ́ tí ó lóore tó ga tó lógo jùlọ rẹ àti tiwọn lọ́wọ́ àti ènìyàn gbogbo ní orúkọ Jésù Kristi pẹ̀lú agbára tó wà lẹ́jẹ̀ Jésù Kristi ìyàjẹ́ kí tó mọ orí gbàtú àti wá lọ àjẹ́ kí tó mọ tó mọ orí gbàtú àti wá àní nínú ọ̀jẹ́ kí tó mọ orí gbàtú àti wá lọ àní nínú òtún ìgbẹ̀rẹ̀ tí orí gbàtú àti wá lọ àní nínú orúkọ Jésù Kristi pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àjẹ́ ìgbẹ̀rẹ̀ tí orí gbàtú àti wá lọ àjẹ́ ìgbẹ̀rẹ̀ tí orí gbàtú àti wá lọ nítorí ògbà tí orí orúkọ Jésù pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àjẹ́ ìgbẹ̀rẹ̀ tí orí gbàtú àti wá lọ nítorí ògbà tí ológo rẹ̀ ní bàbá jẹ́ ìgbẹ̀rẹ̀ tí orí gbàtú àti wá lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò fi lè jẹ́ ìrìn àjò ogun fún mi ju gbogbo àwọn ọ̀sẹ̀ yòókù àwọn oṣù yòókù àwọn ọdún yòókù tí mo ti lò kọjá lọ nítorí pé ìwọ Ọlọ́run Jèhófà ní olùrànlọ́wọ́ títí mi nítòótọ́ àti ní òdodo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ bàbá lórúkọ Jésù gbé wọ̀ mí. Èmi béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ Ọlọ́run ayérayé gbé wọ̀ mí lódìdí. Ìwọ Ọlọ́run àjùlọ iná mi mímọ́ àti agbára rẹ dá Olúwa gbé wọ̀ mí. Ìwọ Ọlọ́run olùrànlọ́wọ́ Jèhófà àti Olúwa àìrànlọ́wọ́ àti àìní àtàgbà ìgbòho láti Olúwa gbé wọ̀ mí lódìdí. Ní orúkọ Jésù Kristi àìníjú tí àtẹ̀yìnwá lọ ní gbogbo ọ̀nà bàbá àìní ìgbéga ìṣerúgbòdà àti ìdálẹ́ rẹ àìníjú tí àtẹ̀yìnwá lọ ju gbé wọn sórí akébìrì sí nílé gbàṣẹ bàbá ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí fún ọdún ògùn ìbò ṣe ológo àdìgbẹ́ kọ́ bẹ̀rẹ̀ jẹ́ tèmi jẹ́ tèmi lọ ìtòrí pé ìwọ Ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ ìṣòro olódo rẹ àní ìwọ ní agbára àti àṣà tí ó tí wọ́n sì pẹ̀lú ìsìnkú pẹ̀lú mi àti tó ṣe rẹ̀ lọ́wọ́ Olúwa ní orúkọ Jésù Kristi ìgbéga ayọ̀ tó ga tó tóbi jùlọ àní tẹ̀síwájú rẹ̀ tó lógo tó tóbi tó lógo tó lógo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ jẹ́ tèmi ní gbogbo náà bàbá àìnínú ìrìnàjò ṣẹ̀ yìí àyè tí o tó mẹ́rẹ̀ẹ́ta tó mú yìí jẹ́ ká ayé mi kó túbọ̀ mọ́ fún ọdún ògo tí mo ti fọ́ ọdún ògo lọ jẹ́ kí ìgbéga kó túbọ̀ jẹ́ tèmi jẹ́ tèmi lọ ìdáyẹ̀ kó túbọ̀ jẹ́ tèmi ju mo jẹ́ tèmi lọ àyè ju gbogbo àwọn oṣù àwọn ọdún ògo tó ti kọjá lọ ìtòrí pé ìwọ Ọlọ́run Jèhófà ní olùrànlọ́wọ́ àti agbára tó wà pẹ̀lú mi ni ìtòrí pé ìwọ ni Ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tó lòdòdó tó wà pẹ̀lú láti mọ̀ fìtí láti mọ̀ fìfì láti mọ̀ dáàmì láti mọ̀ sí mi lógo ni bàbá ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ ayé kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára ebi tó bọ̀ rí ìrànlọ́wọ́ àti bí aṣọ́rù àdálọ́rẹ̀ ìgbà ṣojú àti wà lọ ọ̀rọ̀ àti olóògùn àti olóògùn rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi ju ti àti ẹ̀wà lọ bẹ̀rẹ̀ láti inú ọ̀sẹ̀ orí mi kó túbọ̀ mọ gáàsì lójoojúmọ́ ìyẹn pé kí mo túbọ̀ jẹ́ ní tí ó lékè sáà ju ti àti ẹ̀wà lọ kí mo túbọ̀ mọ fọ̀ nínú ògo ju ti àti ẹ̀wà lọ àríkí gbogbo tí ń ṣe tèmi kó tó ọmọ fọ̀ nínú ògo ju ti àtẹ̀wá lọ nítorí pé ìwọ Ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tuntun ó ti wà pẹ̀lú mi láti mọ dámi láre àyìn tó ti jẹ́ alátìlẹyìn àtàgbára fún mi nígbà gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dẹ́bi mímọ́ àti agbára rẹ mo béèrè fún Ọlọ́run ògo bàbá kún fún agbára kún fún ẹ̀mí mímọ́ rẹ èyí dẹ́bi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ìwọ Ọlọ́run àjùlá tóbi jùlọ olùrànlọ́wọ́ tòótọ́ Jèhófà àjùrè ẹ̀yàkùnmi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìwọ Ọlọ́run atóbi jùlọ àyè àtìlẹ́yìn tòótọ́ àyè olùrànlọ́wọ́ tòótọ́ olùpèsè tòótọ́ àyè tí kò dákà tí kò lẹ́gbẹ́ ẹ̀yàkùnmi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa àtẹ̀wá lórúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti fìdí bẹ́ẹ̀ àríkébó tó bọ̀ ní ìgbéga ìbò sí ní ìgbéga lọ àrí orí ìbí kó tó bọ̀ gàásì bó ṣe ga lọ àríkébó tó bọ̀ ta ìbò ṣe lọ àríkébó tó bọ̀ lékè ìbò ṣe lékè lọ àríkébó tó bọ̀ wákà ìbò tó bọ̀ fọ̀ nínú ògo ìbò ṣe fọ̀ lọ àríkébó tó bọ̀ jẹ́ alágbára nínú ògo ìbò àti olùṣeré nínú ògo àti wà lọ Olúwa àìní àṣírí kó tó bọ̀ jẹ́ tìbò jẹ́ tèmi ìgbéga kó tó bọ̀ jẹ́ tìbò jẹ́ tèmi àṣìlẹ́yìn kó tó bọ̀ jẹ́ tìbò jẹ́ tèmi lọ ti gbogbo agbára ni tó fi jẹ́ lọ́rùn ẹ̀yà wá tó bọ̀ ṣe tèmi lórí bó ṣe tèmi lórí lọ nítorí pé tìrẹ nìkan àìní ní ògo nìyẹn bàbá látọ̀ ní orúkọ Jésù ọ̀rọ̀ ẹ̀yà kò mi fún agbára rẹ ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ nítorí pé ìwọ olùrànlọ́wọ́ tòótọ́ gẹ́gẹ́ bí o ṣe fi wọ́ pẹ̀lú ìwọ ọkọ̀ àpẹẹrẹ ìwọ ti wà pẹ̀lú bàbá gbogbo ìdìbò ṣe ké o ní orúkọ Jésù Kristi àdìbò láti bọ̀ kún fagbá àtìmọ́ láti bọ̀ lékè ìbò ṣe fi lọ láti bọ̀ ta ìbò ṣe láti bọ̀ jẹ́ àní láti mú kí àní bó ti mọ̀ ká ìbò ṣe gàlọ́ kébò tó bọ̀ ta ìbò ṣe kébò tó bọ̀ fọ̀ nínú òkú ṣe kọ́ mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbára rẹ kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbára rẹ àní ní orúkọ Jésù ìdẹ́mi mímọ́ àti agbára ni mo fi máa gbé wọ̀ lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára ni mo fi máa gbé wọ̀ lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára ni mo béèrè fún orúkọ Jésù àgbéwọ̀ mi ti gbọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n ti fi kọ́ mi ní òwúrọ̀ yìí ní gbogbo ọjọ́ ayé mi kébè mọ́ sí mọ ìtìjú yẹ́nì pé kébè mọ́ sí gbèrè ìtìjú Olúwa ìrànlọ́wọ́ tó ga tó tàn yẹn ojú tí ò lè gbé tó yà tí kí tó bọ́ mọ́ rí gbàjọ́ àti wá lọ ju tí àtẹ̀yìn wá lọ ìyẹn pé ju táwọn ọ̀sẹ̀ àwọn oṣù àwọn ọdún tó ti kọjá lọ ìrànlọ́wọ́ yẹn yà kí tó bọ́ tí kí tó rẹ̀ rí gbà ìjọ pé o ti fi dá mi o ti fi mí lọ́kàn balẹ̀ wípé kí ni ìwọ Ọlọ́run yóò wà pẹ̀lú mi láti mọ ràn mí lọ́wọ́ fún díẹ̀ yìí ojú kò lè tì mí tó dúró lè mi ṣe gbójú mi lóbùkún tẹ́lẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀
onídìí ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ àti agbára láti mọ gba ìrànlọ́wọ́ ọ̀tún lójoojúmọ́ kì í ṣe ìrànlọ́wọ́ kan tó ti gbà náà lọ àmọ́ yìí lọ́mọ yẹn fada nínú náà ìgbà gbogbo ló nídìí láti mọ gba ìrànlọ́wọ́ àti gbéga ṣílógo ọ̀tún. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa àjùtà tẹ̀wọ́n lọ kí bó túbọ̀ mọ gba ìgbéga ìṣílógo ìrànlọ́wọ́ àti ìbùkún láti ọ̀dọ̀ wa àjùtà tẹ̀wọ́n lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá ìdẹ́mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Ayérayé ò ìdẹ́mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Àjùlọ àtúbọ̀ kọ́ mi fún ìdẹ́mi mímọ́ àti agbára rẹ. Ìwọ Ọlọ́run olùrànlọ́wọ́ àti alátìlẹ́yìn tòótọ́ tí kì í jáde pé tí kì í lójú ti ní orúkọ Jésù Kristi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tó ti fìdí rẹ̀ múlẹ̀ tó ti fi yé mi yégéyégé àìní wípé ìwọ Ọlọ́run wà pẹ̀lú láti ìbọ̀rọ̀ mi fún ìdí èyí ojú kò tí lèmi ṣe gbójú rẹ bí òkúta líle. Bàbá ó yá àìjọ tẹ̀wọ́ jẹ́ kí ayé mi kó tó bọ̀ gbà rẹ̀ lọ́wọ́ jọ tẹ̀wọ́ lọ. Àì gẹ́gẹ́ bí ẹ̀kọ́ rẹ àì láti àkókò rẹ ayé mi kó tó bọ̀ gba ìgbéga ṣílò ògùn tẹ̀wọ́ lọ. Ayé mi kó tó bọ̀ fọ ìlú ògùn tẹ̀wọ́ lọ. Ìrànlọ́wọ́ tí ó lè gbé tí ó lójú wọn tí ó dákàwé tí ó lè gbé tí ó láfi jọ tí ó dákàwé olùkí tó bọ̀ ìgbà tẹ̀wọ́ lọ. Ìgbéga àì kó tó bọ̀ ti bá ayé mi kó tó tẹ̀wọ́ lọ. Ayé mi kó tó bọ̀ fọ ìlú ògùn tẹ̀wọ́ lọ. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ rẹ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe Olúwa ayé mi kó tó bọ̀ fọ ìlú ògùn tẹ̀wọ́ lọ. Ni ó yà kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àìní gbogbo ṣíṣe tèmi àìkó tó bọ̀ gbilẹ̀ sí ìlú ògùn tẹ̀wọ́ lọ. Àìkó tó bọ̀ tún lọ́la bọ̀ lọ́la bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára èyí dẹ̀mí mímọ́ àti agbára ni mo bẹ̀rẹ̀ fún agbéwọ̀ mi lójijì tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ mi wípé kí ayé bẹ̀rẹ̀ àti ní oṣù kẹfà yìí lọ ìyá ayé mi yóò tó bọ̀ fọ́ ọdún ògùn tí mo ti fọ́ lọ ayé mi yóò tó bọ̀ gbélé ọdún ògùn mo ti gbélé lọ ayé mi yóò tó bọ̀ gbòòrò ọdún ògùn mo ti gbòòrò ayé mi yóò tó bọ̀ yẹ fọdá ọdún ògùn mo ti yẹ fọdá lọ ní gbogbo ọ̀nà èmi yóò tó bọ̀ jásí tó jásí lónìí rẹ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára èyí tó yẹ pé ìrànlọ́wọ́ tòótọ́ àti òdodo rẹ ju àti wá lọ èmi yóò tó bọ̀ nígbà ju àti wá lọ sẹ èmi yóò tó bọ̀ nígbà ju àti wá lọ ní gbogbo ọ̀nà èmi yóò tó bọ̀ nígbà àti wá lọ bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn àṣìlógo rẹ ìjẹ́ pé kì yóò ṣẹlẹ̀ tó lè tó lè ọ̀yà ju Olúwa kún fún ẹ̀mí mímọ́ bàbá kún fún agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ọgbọ́n tó wí ni ó ní ẹni tí ó dá mi láre wà pẹ̀lú olúwa nítòsí ta ni ó ń bá mi jà jẹ́ kí ó dúró pọ̀ pẹ̀lú ta ni ó ń ṣe ẹlẹ́jọ́ mi jẹ́ kí ó súnmọ́ mi. Kíyèsí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́ ta ni ó ń dá mi lẹ́bi wò gbogbo wọn ó di ogbó bí ẹ̀wù kòkòrò yóò sì jẹ wọn rọ̀. Káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Mo mọ̀ pé kì í ṣe ohun tí ìwọ náà gbọ́ ọgbọ́n tó rọ̀ lọ́rùn wí. Ta ni ẹni tí ó ń bá mi jà ta ni ẹni tó ń pè mí lẹ́jọ́ ta ni ẹni tó ń dá mi lẹ́bi kí wọ́n wá kájọ fojúkojú gbogbo wọn ò dògbó bí ẹ̀wù nítorí pé Olúwa Jèhófà wà pẹ̀lú mi tó ràn mí lọ́wọ́. So láì sí agbára Ọlọ́run láti kọlù wọn láti lọ wọn lóló bóòlù ṣe fẹ́ borí wọn. So kó tó di wípé ọ borí wọn tí wọn ò di ohun tí kòkòrò ń jẹ ẹrun àkọ́kọ́ kún fún agbára ẹ̀mí mímọ́ náà láti lè kojú wọn. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ju tí àtẹ̀yìnwá lọ Olúwa àtúwọ̀sọ bíi ti àpáta ìdìbò nínú rẹ̀ láti mọ kọlù láti mọ lọ́lú ìjẹ́pẹ́ ike tó bá kọlù mi afọ́ tútù láti bọ̀ sọ bíi di iná àti ara jóru nínú rẹ̀ láti mọ jóru téru ìjẹ́pẹ́ gbogbo bíkíbi tí mo bá wà gbogbo tí ń ṣe ìjọba òkùnkùn ẹ̀mí òkùnkùn agbára òkùnkùn àní wọ́n mọ dògùn wọ́n mọ yọ́dànù wọ́n mọ jóru láì kù síbi kankan bàbá àtúbọ̀ sọ bíi di iná àtúbọ̀ sọ bíi di àpáta ìdìbò nínú àti iná àti jóru nínú rẹ̀ kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí àtòbí jùlọ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí ológo tó yí ògo bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí àìní nínú rẹ ju tí àtẹ̀wọ́n lọ wá pọ̀ sọ bíi di àpáta ìdìgbòlò ìjẹ́pẹ́ ní kí tó bá kọlù bá fọ́tún sóyè kí ètò bá kọlù àbọ̀ lọ́lọ́lọ́ Olúwa pọ̀ sọ bíi di àpáta ìdìgbòlò rẹ láti mọ kọlù láti mọ lọ́lọ́lọ́ pátápátá láì kù síbi kankan àìlásọ́bí di iná àti àrájò nínú rẹ̀ àìláti mọ jóoru tíóró àìdá kò síbi kankan àìrígbà gbogbo dọ́jọ́ gbogbo ní gbogbo
tí mo bá wà àyè gbogbo tí ń ṣe ìjọba òkùnkùn Sátánì àtàrí kèrèkèrè ìyàwó ẹni bí ẹni búburú ni àní ìmọ̀ ìtì àti àwọn ìka ẹni àní ègún èpè àti májẹ̀mú àti ogun òòrùn àti ogun ẹ̀jẹ̀ gbogbo bàbá iná mi mímọ́ àti agbára rẹ ni mo fi fa gbogbo olódìdí àyè jọjọ rẹ akọ́mi fún náà mi ọkọ́ mi fa agbára rẹ àyè akọ́mi fún náà mi ọkọ́ mi fa agbára rẹ nínú rẹ wá gbọ́ sọ mi di àpáta ìjìgbójú àti wá lọ àyè láti mọ kọ láti mọ lọ lólo àyè láti sọ mi di iná àti arájú nínú rẹ àyè láti mọ jọrù tí oru gbogbo tí ń ṣe ìjọba ọkọ àwọn ìkàdé àní búburú ni àní ègún èpè àti májẹ̀mú rẹ gbogbo àní gbogbo tí ń ṣe ogun ẹ̀jẹ̀ gbogbo pátá àyè rẹ kọ́ mi fún náà mi mímọ́ kọ́ mi fa agbára rẹ àyè láti mọ kọlù wọn láti mọ lọ láti mọ jọrù tí ro ọ̀kọ̀ọ̀kan dúdú wọn àní kò tó bọ̀rọ̀ dá fún láti kọlù tó pé tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbogbo kí tó bá wà àní gbogbo tí ń ṣe ìjọba ọkọ àwọn ìkàdé búburú ni àní yíyọ ìwọ́n mọ̀ jẹ́ta tí ó mọ̀ jọrù tí ó sọ dùn kọ́ pátá tí ó mọ̀ tó mi bàbá kọ́ mi fún náà mi mímọ́ ẹ̀kún fún agbára rẹ ẹ̀kún fún náà mi mímọ́ ẹ̀kún fún agbára rẹ nínú rẹ sọ mi jẹ́ àpáta ìjìgbòdú náà àti orí rẹ jẹ́ pé kí tó wà kọlù máa fọ́ tó tó àní yíyọ lórí lè bí ọmọ lọ́wọ́ lórí gbogbo kó tó bá lójú ọ̀dọ̀ mi àyè jíjọ lè yọ̀wọ̀ tó wọ́n tẹ́rù àyè àkùsí mi kankan ìjẹ́pẹ́ gbogbo bí kí wọ́n wà sí àyè gbogbo tí ìṣèjọba ọkọ̀ agbọ̀rọ̀ kòkó àyè wọn kì yóò lè ráyè bẹ́ẹ̀ láti dúró láti lè fọ àyè gbogbo kí bí olú àlùkò tó sọ̀rọ̀ kún fún ẹ̀mí mọ́ kún fún agbára rẹ̀ kún fún ẹ̀mí mọ́ kún fún sọ́bíjà pàtàkì dìgbò lódò rẹ̀ ìjẹ́pẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ tó bí jẹ́ fún àyè kò lè dúró láti mẹ́sìkò bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ṣe àyè ayélujára àtàgbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ìwọ ọlọ́run ẹ̀rù tó ju gbogbo ẹ̀rù tó ń gbogbo ẹ̀rù gbogbo mi kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ní tó bẹ́ẹ̀ débi wípé kiri gbogbo wíkíbi tí wọ́n ti kóra jọ pọ̀ níbi ní búburú nípa ti tèmi ikú iná àti àrá ní kọ́ ọmọ tó wọn ká bẹ́ẹ̀ ni àmúyó bí ọtí ìwádìí ní kó ọmọ mú ẹ̀já ara wọn àjẹrun ní kí wọ́n sì mọ jẹrẹ ara wọn ìjọ pé ẹnu ìwọ ọlọ́run àlàyé lọ́sọ tó sì fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo bí kíbi àti gbẹgbẹ́ kọ́tù nípa tèmi kí wọ́n mọ̀ jí sínú ọ̀fìn kò tó táwọn kankan fọwọ́ ara wọn gbẹ kí wọ́n sì mọ tẹ̀sí ara wọn bọ́nú àwọn tí wọ́n tẹ̀sí àti ẹni tí ń bẹni lọ́wọ́ ẹ̀ àti ẹni tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀ pátápátá bẹ́ẹ̀ gẹ́gẹ́ àríkọ́mí fún náà ìmọ̀tàgbà kó tó bọ̀ sọ ní di ẹ̀rù láti jìnnà rẹ̀ tó bẹ́ẹ̀ débi wípé kíni kò yóò lè ṣe ohun kan agbára kan ìgbìmọ̀ kan ìjọba kan àbí ẹnikẹ́ni yòówù tí ó lè dúró níwájú mi àbí láti mọ yọmi láti mọ fi ń sùn láti mọ sèmi nítorí pé asá ti kọ́ wípé kí ni ìwọ náà tí ó wà pẹ́ pẹ̀lú mi láti mọ ràn mí lọ́wọ́ àti wípé kí ni kì yóò sí ẹnì kankan àyìn tó lè dé níwájú mi láti mọ sọ pé òun ló ń tó ń dá mi lẹ́jọ́ àbí tó ń dá mi lẹ́bi àbí tó ń gbè mí níjà bàbá kọ́ mi fún lẹ́mìí mi má ti agbára rẹ sọ mi di ẹ̀rù ńlá àti jìjìdá nínú rẹ fún gbogbo àwọn ìdíbẹ̀ gbogbo àdúrà rẹ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún bá gbé wọ̀n lójijì ayérayé kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àjùlọ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ èyí tí ọ̀nà ẹgbẹ́ tí olójú wọn lórúkọ Jésù Kristi bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ nínú rẹ àyíjú tí àti ìwà lọ wá sọ mi di ẹ̀rù náà àti jìjìnà pápátá jọ àti máa lọ tí gbogbo tó fi jọrọ tí gbogbo tó fi jọrọ yá nínú rẹ wá sọ mi di ẹ̀rù náà àti jìjìnà ní pápátá jọ àti máa lọ àyè láti bọ kó láti sọ gbogbo agbára àwọn ìkànnì ibi dá sọ́dọ̀ fòtò pápátá o bàbá àgbọ̀ sọ mi di ẹ̀rù láti jìjìnà ní pápátá jọ àti máa lọ bàbá kọ́ mi fún lẹ́yìn mẹ́ta agbára rẹ̀ èyí tó pé ìwọ lọ́lọ́run ẹ̀rù tó gbogbo tí ń sọ ẹ̀rù mi ìwọ lọ́lọ́run jìnnìjìnnì tó gbogbo tí jìnnìjìnnì mi bàbá kọ́ mi fún lẹ́yìn mi mẹ́ta agbára rẹ̀ lórí àgbọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà ní ìtàjú wa lọ àìtó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbogbo bí kíbi láti kọ́ àjọpọ̀ níbi ní búburú dáadáa nípa tèmi ikú yìí dá àtàrà àníyànmọ́ tó wọn ká àmúyó bí ọtí wáìnì dídùn àní kí wọ́n mọ ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó àní jíjẹ́ ẹ̀rọ ní kí wọ́n mọ jẹ́ ara wọn ọ̀pátá ìtòrí pé ẹnu wọ lọ́wọ́ àyà lọ́sọ́ sì fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gbogbo wí kíbi tí wọ́n ti gbé gbèsè ibi kan nípa tèmi àní kí wọ́n mọ jì sínú kòtò táwọn gan fọ́ra wọn gbé àní kí wọ́n ti mọ tẹsẹ̀ bọ́ àwọn táwọn gan tẹsẹ̀ ìtòrí pé ẹnu wọ lọ́wọ́ àyà ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ Olúwa ní orúkọ Jésù Kristi ọ̀yà túbọ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ àtúbọ̀ sọ mi di ẹ̀rù láti jìnnà nínú rẹ̀ tó bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi àní kì yóò sí ìjọba agbára gbígbé máa ti tẹ́ka àti kórajọpọ̀ kan níbi kan èyí tí ó tún lè gbé láti mọ jọbi láti mọ ní láti mọ fẹ́ mi sọ láti mọ ní mìíràn láti mọ pèmí lọ́jọ́ mọ́ àbí láti mọ dábìí àbí láti mọ bá mi tàbí ìtòrí wípé kéde asáti fìdí rẹ̀ wọlé pé ìwọ Ọlọ́run ló wà jí ó wà bẹ pẹ̀lú láti mọ ràn mí lọ́wọ́ àyè mi ti gbójú lójú òkúta nílé ojú kò sì ní tì mí ẹ̀kú rẹ̀ kò sẹ́ni kankan àyè tó lè tó wájú wípé òun gbé mi já àbí pé mi lẹ́jọ́ àbí já mi lẹ́bi Olúwa àyè tó gbogbo ẹni tó gbogbo òwò
ọ̀yà kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà sọ ní di ẹ̀rù lánìí rẹ̀ olúwa àìkọ́ mọ̀ ṣe ṣe agbára àtijọba ti gbèmọ̀ àbẹ̀kẹ́ yóò tó kiri sọ pé òjò bá jùlọ láti mọ̀ pé láti mọ̀ dàbí lẹ́bi láti mọ̀ nẹ́ẹ̀mí láti mọ̀ ṣe ìjìwà àbìjìnà fún láti ṣe rẹ̀ mọ́ bàbá kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára ilé ìgbàgbà mo bèrè fún gbé wọ̀ mí lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìwọ ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ títí mi nítòótọ́ àti lódodo tí mo sì mọ̀ pé lẹ́yìn rẹ̀ kò sí olùrànlọ́wọ́ kankan mọ́ gbogbo tí ń ṣe ilẹ̀ mi ògo mi ìpè mi ire ayé mi àṣeyọrí àti gbéga mi ìṣelógo mi àti dàláre mi àyànmọ́ mi kó di gbígbà fún mi pátápátá láì kù síbi kankan kó sì mo ti lò fún mi nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé bàbá ìwọ ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tó àti dúdú kan tuntun tí mo ní èyí dẹ́bi mímọ́ àti agbára rẹ mo bèrè fún wa gbogbo mi lójijì ayérayé kọ́ mi fún dẹ́bi mímọ́ àti agbára rẹ èmi kò ní ẹ̀rí kankan àbí kó o ṣe ìwọ ti di ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tó àti dúdú ní lẹ́yìn rẹ kò sọ̀rọ̀ kankan tuntun níbi kankan mọ́ bàbá ayé bó ṣe ké o ya kọ́ mi fún dẹ́bi mímọ́ àti agbára rẹ ayérayé kọ́ mi fún dẹ́bi mímọ́ àti agbára rẹ àní ohun gbogbo tí ṣe ilẹ̀ mi àní gbogbo tí ṣe ògo mi ohun gbogbo tí ṣe ìpè mi ohun gbogbo tí ṣe ayé mi ohun gbogbo tí ṣe ìgbéga mi ohun gbogbo tí ṣe àṣeyọrí àti ìbùkún mi yóò orúkọ Jésù Kristi àtàyè mi gbogbo pátá àkọ́bẹ̀ sì ti gbé wà fún pátá láì kù síbi kankan àní gbogbo ẹ̀kọ́bẹ̀ sì ti gbé fún wa láì kù síbi kankan pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀kọ́bẹ̀ sì ti gbé fún pátá láì kù síbi kankan àní ibi tọ́wọ́ àkọ́ni kókó tọ́kàn mi àní ọwọ́ ìtọ́wọ́ àkọ́kàn mi ibi tá àkọ́mọ́ kọ́kàn mi àní ta lẹ́ni tó jẹ ìgbà tó ń lo gọ́gọ́ àní kọ́kàn mi ohun kan so tọ́kàn mi ni pé àní láti gbà padà àní ó sì mọ̀ tí lò fún mi gbogbo agbára pẹ̀lú olówó àtàtìlẹ́yìn rẹ̀ èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ọ ọlọ́run olúwa ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tó àlọ́ òdodo ní tí kò sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ ọ̀yà kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ohun gbogbo tí ń ṣe ilẹ̀ mi ògo mi ìpè mi ire mi ayọ̀ mi ìgbéga mi àṣeyọrí ìṣelógo mi ọ̀yà àríkò ti gbígbà fún pátá láì kò síbi kankan pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn kò ti gbà fún pátá láì kò síbi kankan àríkò tí mo jẹ́ lílò fún mi nínú ayọ̀ nínú àlàáfíà nínú dùdú nínú fọkànbalẹ̀ nínú oore gbogbo àìrí ọ̀pọ̀lọpọ̀ ìrírí yọ̀ọ̀tún lójoojúmọ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ ńlá kún fún agbára rẹ̀ ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ olúwa ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tuntun ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí dẹ́mi mímọ́ àti agbára gbogbo bàbá gbé wọ̀ lójijì èyí dẹ́mi mímọ́ àti agbára gbogbo olúwa gbé wọ̀ ní gbogbo náà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́yìn. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ìwọ ni ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ òtítọ́ olùrànlọ́wọ́ òdodo ọ̀yà túbọ̀ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára ìjú tí àtẹ̀yìnwá lọ́tẹ̀ ní gbogbo ọ̀nà ìkórè ayọ̀ ètí àti èrè ayọ̀ olúwa kí n bẹ̀rẹ̀ sí ní kó ní ànító ní àníṣẹ́kù ní àníàpọ̀ ọ̀làṣẹ tó bẹ̀ jẹ́ ìkòlè sí láti gbà ìkórè ayọ̀ ètò kún fọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ìgbéga àṣeyọrí ohun rere pátápátá ètí kò lẹ́gbẹ́ tí ò nódì wọ̀n àní tó bẹ̀ tí ààyè kò ní ṣí láti gbà jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kó débi tí ó tún mú débi wípé yọ̀pọ̀ débi wípé àmúyé gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn àníwó tó mọ̀ jàǹfààní rẹ̀ tí ayé tiwọn náà yóò sì mọ̀ gba yípadà rere bàbá kọ́ mi fún iná mímí má ti agbára rẹ̀ àìkí mi bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀rẹ́ ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àtúndà ìṣẹ́kù kí sì bẹ̀rẹ̀ sí jẹ́ èrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo náà ní gbogbo ojú ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run olùrànlọ́wọ́ ìwọ ọlọ́run Jèhófà Jírè alálọ́run ayérayé àìní tó pé ìwọ nìkan olùrànlọ́wọ́ tó kàn sí tọ́wọ́ àti ìbọn ní ìmìkan lẹ́mìkan iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá gbé wọ̀n ní dídí iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún olúwa gbé wọ̀n ní dídí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ayé rẹ bàbá gbé wọ̀n ní dídí ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ ìkórè ayọ̀ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìsódà ìṣẹ́kọ̀ọ́ ní akùnwọ́dà sílẹ̀ tó bẹ̀ jẹ́ ìkòrò sílẹ̀ sí gba ìkórè ayọ̀ tó
fún ọ̀pọ̀lọpọ̀ èrè rere ayọ̀ ìjókòó fún bùkún rẹ ògo ọ̀nà àti ìwà tìgbẹ́ àṣùgbọ́n ìdálọ́jà láàrin rẹ gbogbo tí ń ṣe ẹ̀bùrú rẹ gbogbo pé láti orí tẹ̀mí mọ́ wa àríkèbẹ̀ sí ni kó wọn ní àyè tó rẹ̀ ṣùgbọ́n àyè àkùnrin rẹ̀ sílẹ̀ tó bẹ́ẹ̀ jáyè kò rí sí láti gbà àìdébi wípé àìní àmọye gba àwọn ènìyàn náà gba àwọn ènìyàn àìwọ́ mọ̀ jàǹfà nínú rẹ̀ èyí tí ògo yóò sì mọ̀ jẹ́ tiwọn lọ́wọ́ wa àlàyé ìjẹ́ pé nípasẹ̀ titi wọn náà àmọye gba àwọn ènìyàn náà gba àwọn ènìyàn àìwọ́ tó mọ̀ jàǹfà ní lára titi wọn náà èyí tí ògo yóò sì mọ̀ jẹ́ tiwọn lọ́wọ́ àlàyé bàbá ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára láti ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ yóò orúkọ Jésù Kristi ẹ̀yà kí bẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yà kí bẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ìkóòrè àti fọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti wàtí wíyà ṣolówó rẹ̀ nítorí pé ìwọ nìkan ni Ọlọ́run tí ó wà olùrànlọ́wọ́ tuntun tó pẹ̀lú tó sì pẹ̀lú oṣù mọ̀pẹ̀lú bá gbogbo àìkóbi fún dẹ́bi mímọ́ àti agbára rẹ̀ sẹ̀ ìkóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìtórí àṣekúnlẹ̀ àyà ọkùnrin rà sílẹ̀ tó bẹ̀ ìjà ìkòrì sí láti gbà àìdébi wípé àyè àmọye gbà wíyọ pọ̀lọpọ̀ lọ́pọ̀ ìwé ènìyàn àdìwọ́ mọ̀ jàǹfààní ayé wọ́n sì mọ̀ kún fún ògbà tí lóògùn rẹ̀ sẹ̀ àìdé ayọ̀ àtẹnudà tó yẹ kí wọ́n sì mọ̀ fi jàǹfààní rẹ̀ àìkíwọ́n sì mọ̀ jọlá nínú lọ́nà àtàràbà àti gbéyàjú rẹ̀ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àwọn ọlọ́run tí yóò wà yà kún fún agbára kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ àgbẹ̀bẹ̀ tí kó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo rẹ̀ tí wọ́n agbára ní gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tèmi nìkan ṣoṣo olùrànlọ́wọ́ kan ṣoṣo tí mo ní alátìlẹ́yìn kan ṣoṣo tí mo ní ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mìíràn là tó ń tẹ̀síwájú nínú rẹ̀ tí gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni ọ̀yá ìrànlọ́wọ́ ọ̀tún tó lógo jùlọ ju ti àwọn ọ̀sẹ̀ tí a ti lò kọjá lọ ju ti àwọn oṣù tó a ti lò kọjá lọ ọ̀yá gbé dìde fún mi jẹ́ kí n rí wọn gbà ìrànlọ́wọ́ ògo tó tayọ tí ó lẹ́gbẹ́ tó níwọ̀n ju ti àwọn ọ̀sẹ̀ tí a lò kọjá lọ ju ti àwọn oṣù tí a lò kọjá lọ bàbá nínú ọ̀sẹ̀ yìí jẹ́ kí n rí wọn gbà kọ́ wọn fún mi ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó fi jọ lọ nítorí pé ìwọ nìkan ṣoṣo ló rànlọ́wọ́ kan tí mo ní èmi kò ní ẹlòmíràn mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti fìdí rẹ̀ múlẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ òtítọ́ olùrànlọ́wọ́ òdodo ni èyí tó ń fi mí lọ́kàn balẹ̀ nígbà gbogbo tẹ́bi lé gbójú mi rómi òkúta líle àìtójú òsì fìgbà kọ̀ọ̀kan tì mí èmi ń ké o mo tún tẹ ọdún mọ́ mo tún tó ariwo pa ní ìdájí ní kùtùkùtù láfẹ̀mọ́ ìṣúmọ́ ní òwúrọ̀ yìí wípé ìrànlọ́wọ́ tó ga tó ju gbogbo ìrànlọ́wọ́ lọ èyí tó lógo tí ó lẹ́gbẹ́ tó lójú wọn àìjú gbogbo èyí tí àtiwọ̀ ti rí gbàgbé àwọn ọ̀sẹ̀ tọ́jú àwọn oṣù táwọn ọdún ti kọjá lọ bàbá nínú ọ̀sẹ̀ tuntun mìíràn tó túbọ̀ tẹ̀síwájú rẹ̀ yájẹ́ ìgbẹ̀rẹ̀ sí rírí wọn gbà olúwa àìjẹ́ ìgbẹ̀rẹ̀ sí rírí wọn gbà bàbá àìrí ìrànlọ́wọ́ ògo tó ga tó tọ́jú tó lẹ́gbẹ́ tó lójú wọn ìrànlọ́wọ́ bàbá ìrànlọ́wọ́ tó lẹ́gbẹ́ tó tayọ tó ga jù tó lẹ́gbẹ́ tó lójú wọn bàbá àìrí ìrò àjò ọ̀sẹ̀ tuntun mìíràn tàtúbọ̀ yìí àìjẹ́ ìgbẹ̀rẹ̀ sí rírí wọn gbà tó tẹ̀ wá lọ àìjẹ́ ìgbẹ̀rẹ̀ sí rírí wọn gbà tó tẹ̀ wá lọ nítorí pé àìjẹ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé ìwọ ni olúwa ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ tó tọ́ àìtó náà mi lọ́wọ́ ẹ̀dẹ̀mí ti gbójú mi lóbi òkúta líle àìtójú òsì tí tó yóò sì ní tì mí láíláí èyí mo ṣe ké o ti gbogbo agbára tó fi jọ lọ́rùn rẹ̀ àìgbogbo tó fi jọ lọ́rùn rẹ̀ ọ̀yà àìwápọ̀ ti fún ìrànlọ́wọ́ tó fún mi jù àti wá lọ àìwápọ̀ ti fún ìrànlọ́wọ́ ìgbéga tó fún mi jù àti wá lọ àìwápọ̀ tó ti fún ìrànlọ́wọ́ òṣèré kò fi àti wá lọ ìrànlọ́wọ́ tó kún fún ògo tó ta tó lẹ́gbẹ́ tó lòdì wọn tó dákàwé tó lẹ́gbẹ́ tó láàbì ìjọ àìjú tí àwọn ọ̀sẹ̀ àwọn oṣù àwọn tó ti kọjá lọ nínú ọ̀sẹ̀ tuntun mẹ́ta tó lóru Jésù àjíkìbẹ̀ sí rí ìbàdí gbogbo ọ̀nà àìrànlọ́wọ́ yẹn látò lọ́wọ́ àjíkìbẹ̀ sí rí ìbàdí gbogbo ọ̀nà àìrànlọ́wọ́ ògo yẹn àjíkìbẹ̀ sí rí ìbàdí gbogbo tó pé ìwọ ni Ọlọ́run Olúwa Jèhófà àìlè tó rọ̀ mí ló tó ìsagbára àbí nígbà gbogbo kò sẹ́gbẹ́ kankan tí mo ní kò ṣe wọ́n láti ìrànlọ́wọ́ ti bu agbá tó jẹ́ mi tó jẹ́ Ọlọ́run. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa Ọlọ́run Jèhófà olùrànlọ́wọ́ òtítọ́ àti òdodo tí ojú kìí fi tì ní tí ìfi eré ìjákulẹ̀ tí kìí fi sẹ́nikẹ́ni tí lè dúró níwájú ènìyàn wípé ìwọ afẹ́ṣẹ́ ọlẹ́ṣẹ́ àbí tí kìí fi sẹ́nikẹ́ni tó lè dá dúró àbí dín lọ́wọ́ láti ṣe rere ìwọ lèmi képe Olúwa Ọlọ́run Jèhófà àní ju tí àwọn ọ̀sẹ̀ àwọn oṣù àwọn ọdún tí mo ti ń lò bọ̀ lọ nínú ọ̀sẹ̀ tuntun mìíràn tó mú fún mi láǹfààní láti wà nínú rẹ̀ dídé ìrànlọ́wọ́ tó gaṣú fún mi mú mi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrànlọ́wọ́ ògo ìrànlọ́wọ́ ìgbéga ìrànlọ́wọ́ tí ọ̀lẹ́gbẹ́ tí ò ní àfijọ́ tí ọ̀gbọ́n tẹ̀ lórí bẹ̀rẹ̀ sí mú mi rí wọn gbà báyìí tí gbogbo agbára ni tí òfin jọ lọ́rùn ni àdúrà rẹ̀ rà
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Olúwa Ọlọ́run Jèhófà jù, ìwọ Ọlọ́run olùpèsè olùbùkún tòótọ́, ìwọ olùrànlọ́wọ́ tòótọ́ tí ọ̀lẹ́gbẹ́ tí olóòtú tí ọ̀dàkàwé tí ọ̀dàfíjọ tí ò sẹ́ni méjì bíi rẹ̀ bàbá. Àyè tí gbogbo agbára tó fi jọ́ Ọlọ́run rẹ̀, àyè tí gbogbo ọ̀rọ̀ tó fi jọ́ Ọlọ́run rẹ̀, àyè tí gbogbo agbára tó fi jọ́ Ọlọ́run rẹ̀, ìbí olùrànlọ́wọ́ Ọlọ́run Jèhófà rẹ̀ ní orúkọ Jésù. Àyè dídé ìrànlọ́wọ́ fún mi sọ àtẹ̀wá lọ, àyè jẹ́ kí bẹ̀rẹ̀ sí rí ìrànlọ́wọ́ rẹ̀ gbà, àyè ìrànlọ́wọ́ tó lógo tí ọ̀lẹ́gbẹ́ tí olóòtú wọn rẹ̀, ìrànlọ́wọ́ tó lógo tí ọ̀dà tó tóbi lọ́lẹ́gbẹ́ èyí tí ẹ̀jẹ̀ gbẹ̀tẹ̀ lòrò tó jó òrùlé rẹ̀, àyè ju ti àwọn ọ̀sẹ̀ àwọn oṣù àwọn ọdún tó ti kọjá lọ nínú àjọṣe ní orúkọ Jésù Kristi. Ẹ̀yà jẹ́ kí bẹ̀rẹ̀ sí rí ìgbà ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi. Jẹ́ kí bẹ̀rẹ̀ sí rí ìgbà ní gbogbo ọ̀nà, àyè tí gbogbo agbára tó fi jọ́ Ọlọ́run rẹ̀ ètò pàtàkì fìdí rẹ̀ múlẹ̀ yìí pé Olúwa Ọlọ́run tí ó bá yóò ràn mí lọ́wọ́, àyè tó lè mi kì yóò dààmú, àyè tó lè mi ṣe gbójú mi ó bí òkúta líle bàbá, àyè dààmú àti fòró, àyè òṣìṣẹ́ kì í ṣe tèmi mọ́, èyí mo ṣe kí o ní orúkọ Jésù Kristi. Ìwọ Ọlọ́run tí ó olùrànlọ́wọ́ tó lódodo ni ẹ̀yà àìbẹ̀ sí gbogbo ìrànlọ́wọ́ rẹ̀ gbà, ẹ̀yà àìní ìrànlọ́wọ́ tó ga tó lógo tó tóbi jọ tẹ́lẹ̀ pẹ́ tó dojúmọ́ ní gbogbo ọ̀dọ́ ẹ̀yà ti bẹ̀rẹ̀ sí nínú wọn báyìí, àyè tí gbogbo agbára àti tó fi jẹ́ Ọlọ́run ni, àyè tí gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni, àìní ìrànlọ́wọ́ tí ó lẹ́gbẹ́ tó lójúmọ́ tí ó lógo tó ga tó jọ jẹ́ kí bẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo ọ̀dọ́, àyè kí bẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo ọ̀dọ́, àyè kí bẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo ọ̀dọ́, bàbá fi àjù àti tóbi rẹ̀ ọkàn sẹ́, àyè kí bẹ̀rẹ̀ sí ní gbogbo àyè ní ọ̀ṣẹ̀ tuntun bẹ́ẹ̀ tà mú ìṣe Olúwa, àyè ìrànlọ́wọ́ tó ga tó tóbi jọ tó lẹ́gbẹ́ tó lójúmọ́ ni ìtọ́lógo jùlọ tó pọ̀ ìwọ ni Ọlọ́run Jèhófà jùlọ olùpèsè Olúwa, àyè kí bẹ̀rẹ̀ sí ìrànlọ́wọ́ gbà, àyè gbogbo tí ṣòṣì àti ṣẹ́ẹ̀tì pọ̀jù, àyè kọ́ bẹ̀ sí ráyè kí wọ́n sì gbúrò rẹ̀ pẹ̀lú ayé mi, àyè kó jòun tẹ̀ pápátá nínú ayé mi sẹ́, èyí tó fi mọ ṣẹ́ ẹ̀rí rẹ̀ ní gbogbo ọjà tó fi mọ orí tó lè nígbà gbogbo ayé fún àwọn mìíràn sẹ́, bàbá àyè ìrànlọ́wọ́ tó kò tó lógo tó tọ́ lẹ́gbẹ́ àyè bẹ̀rẹ̀ sí ní gbà, láì dìde lọ fún ní gbogbo ọ̀nà, àyè bẹ̀rẹ̀ sí ìrànlọ́wọ́ rẹ̀ gbà, àyè bẹ̀rẹ̀ sí ojú àti àánú rẹ̀ gbà ní gbogbo ọ̀nà, àyè bẹ̀rẹ̀ sí fi tó bá gbà yàtọ̀ ní gbogbo ọ̀nà, bàbá àti ti ìrànlọ́wọ́ fún ìgbàjọ́ lọ, ìrànlọ́wọ́ àtòrí tẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbà, àyè wà bọ̀ pèsè fún mi ní kíkọ́, àyè ní àdìtorí ẹ̀ṣọ́ fúnra ní akùnrin àṣìlẹ̀, àyè ju tí àti ìwà ìjọ àwọn sísú tó kọjá lọ nínú ọ̀sẹ̀ tuntun mìíràn àyè bẹ̀rẹ̀ sí ìrànlọ́wọ́ tó ká tó lógo tó lè pinnu ẹ̀fà, àyè bẹ̀rẹ̀ sí rí pèsè ìgbàdé orúkọ Jésù àwọn àgbèsè ní gbogbo nípa pàtàkì àṣẹ rẹ̀ nítorí òun àti lógo rẹ̀ lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta pàṣẹ ìwọ ọ̀sẹ̀ yìí gbọ́ àti fìdí rẹ̀ múlẹ̀ wípé nítorí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́, nítorí lèmi kì yóò dààmú, nítorí náà mo ṣe gbójú mi lórí òkúta líle, èmi sì mọ̀ pé ojú kò lè tì mí. Òṣìṣẹ́ nìkan tó wà tó lè mọ̀ pé ní ayọ̀lẹ́nu adẹ́nara agbógun tì mí tó lè tó níwájú mi, gbogbo àti kọ́ wípé gbogbo wọn ò jókòó bí ẹ̀wù. Èdè mo ṣe pàláṣẹ ìwọ ọ̀sẹ̀ yìí ju gbogbo àwọn ọ̀sẹ̀ tá a ti lò kọjá lọ, ó yá pè mí ní gbogbo ọ̀nà. Yẹn ni pé nínú rẹ ó yá fàyè gbà mí láti ṣe rere lọ́pọ̀lọpọ̀, nínú rẹ fàyè gbà mí láti kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀, nínú rẹ fàyè gbà mí láti jèrè lọ́pọ̀lọpọ̀, ìgbéga tó ju gbogbo ìgbéga tó lógo jùlọ nínú rẹ jọkọ jẹ́ tèmi ní gbogbo ọ̀nà. Ìwọ ọ̀sẹ̀ mọ́ pàláṣẹ fún ọ ni, lẹ́yìn rẹ ó yá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ògo mi, ìpín mi, ire ayé mi, ẹ gbọ́ gbogbo bíkíbi tẹ́ bá wà, ìṣẹ̀dá mi, àyẹ̀mọ́ mi, ẹ kúrò níbẹ̀, ẹ padà sún ayé mi, ẹ bẹ̀rẹ̀ sí ti lò fún mi. Èmi ò ní nǹkan tí mo ní yín ni mo ń paláṣẹ fún yín. Gbogbo ẹni tó bá wà níwájú tó bá dúró jù náà yín, ẹ kọlù wọn, ẹ run wọn run, ẹ tẹ̀ wọ́n pa, ẹ akẹ́kọ̀ọ́ ìtìpa ètò ayé mi, kẹ́ ẹ ti lò fún mi. Gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè tọ́lọ̀ dápátá, ẹ kọjá lọ sí gbogbo tẹ́tọ̀ mi gbà, ibikíbi tẹ́tọ̀ mi wà, ẹ kọjá lọ síbẹ̀, ẹ lọ gbà wá fún mi tèlétèlé. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ó àìgbọ́ paláṣẹ ní ọ̀dà lábàá o, ìwọ ọ̀sẹ̀ tuntun mìíràn tá a tún mú yìí ní orúkọ Jésù Kristi. Ní gbogbo ọ̀nà ẹ̀yà pè mí, àìní orúkọ Jésù ni a pè mí, àìnínú rẹ ní orúkọ Jésù mọ́ paláṣẹ o. Ìjọba àti kọ́ nípa tí bá ti fi jíire múlẹ̀ láti ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀rù láti lórí mọ́ pé Olúwa Ọlọ́run Jèhófà yóò ràn mí lọ́wọ́, àìnítorí èmi kì yóò dààmú, àìnítorí èmi ṣe gbójú mi lórí òkúta líle, èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí, àìní kò sí sẹ́nikẹ́ni kan, àìnítorí bọ́jà apẹjọ́rò àbí apẹjọ́ àbí agbègbè àfinisùn àbí abájẹ́ tó lè jó níwájú rẹ̀ àti kọ́ gbogbo wọn òjògbó bí ẹ̀wò àìkòkò ó sì jẹ́ wọ́ọ̀rọ̀. Èyí mo ṣe pàdásẹ ìwọ ọ̀sẹ̀ yóò ní orúkọ Jésù yá pè mí ní gbogbo ọ̀nà, ọ̀yà àìní orúkọ Jésù yá nínú rẹ̀ jẹ́ kí jèrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀, àìní rẹ̀ kí kọ́ọ̀rẹ́ ayọ̀ lọ́pọ̀lọpọ̀, àìjú gbogbo àwọn ọ̀sẹ̀ tó ti kọjá nígbà tó ti kọjá lọ. Ìwọ ọ̀sẹ̀ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ní orúkọ
orúkọ Jésù Kristi ẹ̀yà nínú rẹ̀ àkíkọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ kejì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ìgbéga ìkọ́jẹ́ tèmi ní gbogbo ọ̀nà nínú rẹ̀ àṣẹ ìkọ́jẹ́ tèmi ní gbogbo ọ̀nà nínú rẹ̀ ìgbéga tó lóògùn tó dẹ̀gbẹ́ tó dẹ̀ ìkọ́jẹ́ tèmi ní gbogbo ọ̀nà orúkọ Jésù tó kó olúwa Jèhófà ní agbára àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ mi ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ gẹ́gẹ́ mọ́ pàṣẹ gbogbo tí ṣe ìṣẹ̀dá mi àyànmọ́ mi ògo mi ìpè mi ire mi ẹ̀tọ́ mi ilẹ̀ mi àṣírí mi àti gbogbo ṣíṣe ìṣeré mi lórúkọ Jésù Kristi àì gbogbo bí kíbi tẹ́lẹ̀ wà ọ̀yà ẹ̀kọ́ níbẹ̀ ẹ padà sún ayé mi èmi ọ̀fẹ́ mọ ọwọ́ ẹni tẹ́ wà tó ń lò yẹn èmi ọ̀fẹ́ mọ náà ẹni tẹ́ wà tó ń lò yẹn ìfẹ́ mọ bí tá a gbé pamẹ́ tẹ́ kàn yín mọ́ àní orúkọ sọtọ́ kẹ́ èmi ni wípé kiri ẹni kọ́ níbi tẹ́ wà yẹn ẹ padà sún ayé mi ẹ ti lò fún mi tó pé èmi ò ní nǹkan àti mo ní yín ni mo ń paṣẹ tí mo bá ẹ ń sọ̀rọ̀ láti rí bàjẹ́ bàtà gbára àti àṣọ lọ́rọ̀ rẹ̀ wá lórúkọ Jésù ẹ kọ́ níbi tẹ́ wà yẹn padà sún ẹ bẹ̀ tí lò fún mi ohunkóhun ẹnikẹ́ni agbára kábà ìjọba kíjọba àìjọba tó kọ́ fẹ́ jí lọ́wọ́ àbí tí ì lọ́nà gbẹgbẹ́ kẹ́ bẹ́sì padà sún ayé mi ẹ kọlù wọn ẹ lọ wọn lólu ẹ tẹ wọn pa ẹ jẹ ọwọ́ ọrùn tẹrù láì kù síbi kankan àìní orúkọ Jésù ògo mi ìṣẹ̀dá mi àyẹ̀mọ́ mi ire mi gbéga mi sọ̀rọ̀ mi àyẹ̀ padà sún ayé mi sẹ́yìn ẹ bẹ̀rẹ̀ sí jí lò fún mi níbo la ṣe àtàgbọ́n ẹ padà sún ayé mi ẹ bẹ̀rẹ̀ sí jí lò fún mi nítorí pé olúwa Ọlọ́run tí ó wòlò lọ́wọ́ tó ti dìde fún mi ó sì lọ́ọ̀ mi lọ́wọ́ ó sì mọ́ gbé mi ya àìní ojúkò tí mi ga mo sì kì í ṣe tèmi mọ́ àìmọ́ padà ṣe ni owó àyẹ̀mọ́ mi ìṣẹ̀dá mi ògo mi ìpè mi ire mi ìṣe ni gbogbo ya padà sún ayé mi ẹ bẹ̀rẹ̀ sí jí lò fún mi ẹ padà sún ẹ bẹ̀rẹ̀ sí lò fún mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́ padà ṣe ni o mi ọ̀dọ̀ lábàá ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àlàyé ẹ kọjá lọ sí gbogbo tí ẹ̀tọ́ mi wà àìní ọwọ́ ẹnikẹ́ni tí ẹ̀tọ́ àti gbé mi wà ẹ̀yà ọmọ gbà wá fún mi báyìí ẹ̀yà ọmọ gbà wá fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yà ọmọ gbà bó ti ṣe ẹ̀tọ́ àti gbé mi wá fún mi ẹ̀yà ọmọ gbà bó ti ṣe àìní wá fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yà ọmọ gbà bó ṣe ẹ̀tọ́ wá fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àìní ọmọ gbogbo tí ṣe ẹ̀tọ́ àti gbé mi wá fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láì kò sọ̀rọ̀ ẹnì kankan láì kò síbi kankan ẹ̀yà ọmọ kọjá lọ gbogbo tí wọ́n láyé gbogbo tí wọ́n lọ àmọ́ padà ṣe fún yín ẹ̀ kọjá tí gbogbo tẹ́lẹ̀ ọmọ gbà fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ orúkọ Jésù ṣe ẹ̀yà ọmọ gbà fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣàyò oníròyìn ayọ̀ mi ẹtí yín sàti gbọ́ akọ wípé Olúwa Ọlọ́run Jèhófà ni ó ràn mí lọ́wọ́ ìjọ tuntun mọ́ ràn mí lọ́wọ́ títí láéláé ìtòní èmi kì yóò dààmú ojú kì yóò tì mí nítorí mo ti gbójú mi ó bí òkúta líle ó yá gẹ́gẹ́ bí a ti fìdí ẹ̀mí náà pé ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mímọ́ dèmí ọmọ rí gbà àtìlẹ́yìn ọ̀la láti sún ìwọ̀n dèmí ọmọ rí gbà ẹ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ mi fún mi sẹ́ ẹ bẹ̀rẹ̀ sí kàmí láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi ẹ̀rí ayọ̀ mi tó ga tó go tó lógo jùlọ tó nẹ̀gbẹ́ tó lójú wọn yà kọ́ bẹ̀rẹ̀ láti àkókò lọ nípa mímú gbogbo rẹ̀ rí àmì wá sí mi ṣe nípa mímú káyọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo ẹ̀yà ń gẹ̀rù ní ìsàyọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kàmí láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi fi àdúrà rẹ̀ là ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ẹ̀yin áńgẹ́lì oníṣàyò oníròyìn ayọ̀ mi ẹ̀yin láti gbọ́ ẹ̀yin láti kà yóò wúrọ̀ ní ẹbí gbẹ́gẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ti fi jẹ́ ọmọ ẹgbẹ́ Olúwa Ọlọ́run Jèhófà ní olùrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àti agbára àti tèmísẹ́ èmi kì yóò dààmú bẹ́ẹ̀ ni ojú kì yóò tèmi àdébísẹ́ gbọ́dọ̀ mi bùkúta líle ó àti fìdí rẹ̀ múlẹ̀ wípé àìní ìrànlọ́wọ́ Ọlọ́run wà láti bí mímọ́ wá láti ìdèmí ọmọdé gbàdé gbogbo ọjọ́ ayé mi àtìlẹ́yìn láti sọ̀rọ̀ ẹ̀gbọ́n ọmọdé gbàdé gbogbo ọjọ́ ayé mi sẹ́ ọ̀yá ẹ̀yin áńgẹ́lì oníṣàyọ̀ mi ẹ̀yin áńgẹ́lì oníròyìn ayẹ̀bẹ̀ sí láti mọ̀ tí a bí fún mi sẹ́ gbogbo tí ṣe rere ayọ̀ mi tọ́ka tó lóko jùlọ àìní tó yẹ kọ́ bẹ̀rẹ̀ láti ṣe lọ pátápátá sẹ́ àìní ìrẹ́rẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe fún mi pátá àṣírí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí tètè gbogbo rẹ̀ pátá àìní gbọ́ gbogbo ọjọ́ gbogbo ó kẹ́kọ̀ọ́ tó bọ̀ ọ̀sùnú ògójú àti wá lọ ògbó ayé mi kó tó bọ̀ bí ọkọ̀ tó bọ̀ tàn fún mi ojú àti wá lọ pátá àìní gbọ́ tó bọ̀ gbẹ lórí ṣe pátá àìní gbogbo ọ̀nà ó rẹ́rẹ́ ayọ̀ gbogbo àìjọkọ̀ mi gbogbo fẹ́ akọ́ bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ pátá ẹ̀yà ń gẹ̀lẹ̀ oníṣàyò oníròyìn ayọ̀ mi sẹ́ àìní mo pàdásẹ fún yín lọ́wọ́ ẹ̀yẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí àmì fún mi sẹ́ àìní kẹ́mi láti mọ̀ tí àmì fún mi sẹ́ àìní kẹ́rìírí ayọ̀ mi pátá ẹ̀yà kọ́ bẹ̀rẹ̀ àtàkókò yìí lọ ìgbéga ayọ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní gbogbo ọ̀nà ìrànlọ́wọ́ tọ́ka tó tójú tó lẹ́gbẹ́ tó yà kébẹ̀ sí ní gbogbo ọ̀nà àìní gbogbo tí ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí fásitì mi ṣẹṣẹ̀ àìní kébẹ̀ sí ní aṣọ ológbó sí rẹ̀ mi àìní kébẹ̀ bẹ̀ sí jíọ̀rẹ̀ pẹ̀lú owó sí rẹ̀ mi owó rọrọ gbogbo tọkọ mi kọ́ bẹ̀ tẹ̀mí lọ́wọ́ àìní gbogbo ṣe tẹ̀mí kọ́ bẹ̀ sí fún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ìgbéga àṣírí wà ìdálẹ́ àti ìdílé ọlọ́wà nítorí pé àti fìdí rẹ̀ múlẹ̀ pé ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mẹ́lẹ̀ mọ́ nígbà àti láti rí mọ́ nígbà àti pé Olúwa Ọlọ́run Jèhófà ló ìrànlọ́wọ́ ti tèmi sẹ́ àní èmi kì yóò dàbí èmi kì yóò bẹ̀rẹ̀ tuntun mọ́ ọ̀yá àní orúkọ Jésù yá gẹ́rẹ́ ayọ̀ mi ẹ̀bẹ̀ kí láti mọ̀ tí a mi fún mi ẹ̀bẹ̀ kí láti mọ̀ múrò ìyá mi wá fún mi sẹ́ àyè mi ò tún gbọ́dọ̀ mọ ìkúrò àgbà tó ìṣàṣìṣẹ́ mọ́sẹ́ àyè mi ò tún gbọ́dọ̀ bí ó tún mọ̀ ìṣàṣìṣẹ́ mọ́sẹ́ ètò pé ìrànlọ́wọ́ Ọlọ́run láti mọ̀ ní ìsinmi àti àtìlẹ́yìn rẹ̀ pẹ̀lú yẹmọ́ pàṣẹ mi dábàá nípa àgbà àtàṣọ́ lọ́wọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa Ọlọ́run Jèhófà ló ìrànlọ́wọ́ tèmi èmi ò sí lẹ́yìn tẹ́nikẹ́ni lè yọ lẹ́nu mọ́ gbogbo ẹni tẹ́ bá pẹ́ra yín ní anínára afọwújáde ayọ́nilẹ́nu apọ́nilójú abanijẹ́ àfinisùn
èmi ò fẹ́ mọ nǹkan tẹ́ sì fẹ́ mọ orúkọ tẹ́ ń jẹ́ ẹ̀yin lẹ́mọ̀ ṣùgbọ́n ohun kan ṣoṣo tó dá mi lójú ni wípé kí ni mo pa ní àṣẹ tó bá ti fi agbára láti pàtí gbogbo ti ṣe ọwọ́ ọdún wa láì àtẹ̀yìn àti ilé àtọ̀dọ̀ àti gbogbo agbára yín ẹ kọjá lọ sí ìgbìmọ̀ kẹ́sì lọ ṣe ìgbéra tó bá ti kọ́ wípé ibẹ̀ ní ayé yín ọ̀yá àtẹ̀yìn àti gbogbo àti ilé àtọ̀nà yín ẹ̀rùn dànù láì kù síbi kankan nítorí pé kò sí oore ọ̀fẹ́ àtàánú kankan fún yín mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́n ìfẹ́ mẹni tí ẹ̀ ń ṣe ìfẹ́ mọ bó lẹ̀ ṣe jẹ́ ìfẹ́ mọ bó lẹ̀ ṣe sún abúlé ṣe mọ jẹ́ mẹ́sẹ̀ jìnnà síbi tó gbogbo ẹ̀jẹ̀ ìpẹ́ ní ayọ̀lẹ́nu adínlá afọgbẹ́jáde àfàkọ́ ìdíṣọ́fà dáadé dúró àpọ̀ni ló tẹ̀ sọ wípé ẹ̀yin kò ní jáwọ́ lórí ọ̀rọ̀ ayé tẹ́ pé ó gbà gbogbo ọjọ́ gbogbo ilẹ̀ sáà tura láti mọ lé pàbídébídébó láti mọ sí ìbàjẹ́ láti mọ ṣe bílẹ̀ lọ ètò láti fìdí rẹ̀ múlẹ̀ ní pàtẹ́ bí wípé kiri ẹnikẹ́ni ọmọ ṣe mẹ́rin kọ́ mọ̀ sí gbogbo tì mí mọ́ ẹ̀ gbọ́ ni akọ́wípé olúwa tí ó wà ní olúwa ọlọ́run lọ́wọ́ àìtọ́ náà mi lọ́wọ́ tó ti bílẹ̀ tó gbé mi rò àìdèbí ṣe gbójú mi kúta àìdè ojú kìí ó ti bẹ́ẹ̀ ni àìdèbí kìí ó dàbò mọ́sẹ̀ àti wípé tàlẹ́ tó ń bá mi jàdá tó gbógun tèmi ló ń pè mí lẹ́jọ́ àdìkú ọjọ́ ojú àdìgbò gbogbo ó dògbò bí ẹ̀wò àdìgbò kòkòrò sì jẹ́wọ́ ọ̀rọ̀ mo padà àti orúkọ ọjọ́ sọ́sà ẹ̀ẹ́dògbò bí ẹ̀wò báyìí ẹ̀ẹ́dì ìjẹ́ fún kòkòrò àdìẹ kọjá lọ sílẹ̀ gbígbẹ àdìẹ lọ sọ̀rọ̀ gbígbẹ ìtọ́pẹ́ ìpìlẹ̀ gbígbẹ láàyè yìí gẹ́gẹ́ bá ti kọ́ wípé ìyẹn gbé láyé ọ̀wọ́ lọ tẹ̀ ẹni yòówù kó òun kẹ́ ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan mi bí ìgbà mọ́ pẹ̀lẹ́ ti sún bẹ̀rẹ̀ ti jí wọn síbi tó ìtọ́ pátá ti fi di ẹ̀mú lẹ́yìn pé gbogbo ẹni tó dìde yọ lẹ́nu fún mi àyè láti mọ iye láti mọ ìgbìlẹ̀ tó tọ́ gbogbo wọn ni wọ́n tó gbó bí ẹ̀wò àdìkòkòrò sì jẹ́wọ́ ọ̀rọ̀ àní orí ọ̀fẹ́ tàbí kákòrò ayé ẹ̀rùn dànù àti ẹ̀yìn àti ilé àtúnṣe àti gbogbo ẹ̀yẹ àní ẹ̀rùn dànù gbogbo ẹ̀jẹ̀ pẹ́ ní ayọ̀ lẹ́nu àdínlá fún jáde gbogbo ẹ̀jẹ̀ sọ pé ẹ kò ní jáwọ́ ẹ kò ní jẹ́ ìyóò ayé mi láti mọ yọ ayé mi láti mọ yọ ṣe láti mọ yọ lé láti mọ bó ṣe tèmi ẹ̀rọ àní ẹ̀rùn dànù àní ẹ̀jẹ̀ ògbó bí ẹ̀wò àní kòkòrò ọjọ́ irọ́ pátá ẹ̀jẹ̀ ògbó bí ẹ̀wò àní kòkòrò ọjọ́ pátá ti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ nínú ìmọ̀ wípé kéde àní olúwa tí ó bá ràn mí lọ́wọ́ àní gbogbo àti ọjọ́ tó gbòó ti máa ń pè àmì àní gbogbo ni wọ́n tó gbó bẹ́ẹ̀ tí kò ṣe wí àní ẹ̀jẹ̀ gbó bẹ́ẹ̀ tí kò jẹ́ irọ́ àti àtìlẹ́ àtọ̀dọ̀ yẹ àní ẹ̀ṣọ́ dànù àní ẹ̀ṣọ́ dànù tó pé àgbà tó fẹ́ kákòrò yẹ àní ẹ̀rùn dànù báyà kò sí ìkankan nípa àgbàjà ṣọ́kọ̀ wọn lẹ̀. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àṣepa ìrore tó tún ṣe ní ayé mi fún òre tó tún ti ṣíṣú ní ayé mi fún òbùkún tó ti bùkún mi ní òwúrọ̀ ní àdájí ní kùtùkùtù àfẹmọ́júmọ́ òwúrọ̀ fún ẹ̀kọ́ nípasẹ̀ ẹ̀kọ́ rẹ nípasẹ̀ orin yìí mi nípasẹ̀ igbe àti ẹ̀bẹ̀ mi síwọ́ Ọlọ́run alààyè ní kùtùkùtù òwúrọ̀ bàbá gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èmi yìn ọ́ lógo bàbá mo gbé orúkọ rẹ ga èmi dá gbogbo ogo padà sọ́dọ̀ mọ́ sọ wípé ṣe èyí fún gbogbo ṣàṣepé gbàlà ọ̀tún rere mìíràn tí wọ́n tún ti ṣe nínú ayé mi dé àkọ́tán yóò rọ̀ dídájí ní kùtùkùtù láfẹ̀ mọ̀ tí mo ò ní àìrípa bíbọ̀ kọ́ mi fún ọ̀sẹ̀ tuntun mìíràn yìí àìrípa gbígbé mi ló fún ọ̀sẹ̀ tuntun mìíràn yìí nípa jíjẹ́ ìrànlọ́wọ́ fún mi tuntun àti wa nínú ọ̀sẹ̀ mìíràn yìí nípa fífi tí ó bá gbọ́dọ̀ àti ó bá tó ọjọ́ Ọlọ́run tí ó wò lọ́wọ́ sọ fún mi wọn aláṣẹ òun láti mọ gbójú mi lójú bí òkúta ní ojú àti wa lọ láti mọ gbé mi àjọ Olúwa ò mọ̀ ṣe o nínú yìí nínú ọpẹ́ mi nínú àdúrà mi nínú ẹ̀kọ́ rẹ tí wọ́n ti fi kọ́ mi mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún gbogbo ọ̀nà tí wọ́n ti bá gbogbo tó bá gbogbo tó bá ṣe mí lógo nípa gbogbo nípa ìgbé àbẹ̀mí sí wọ́lọ́ ní kòtòkòtò ní àjà fìmọ́tò rẹ Olúwa ò mọ̀ ṣe o ológo jùlọ ṣe ní gbogbo ọ̀nà mo gbóró kọrin ga ní gbogbo ọ̀nà mo yìnyín lógo èmi mọ rírì oore tí rẹ tí wọ́n ní ayé mi fáwọn ọ̀rẹ́ ọ̀tún tí wọ́n tún ti ṣiṣu ní ayé mi ò ṣe bàbá mi mọ́ fáwọn ogun àti tí wọ́n tún ti ṣe ní ayé mi fáwọn èdè tí wọ́n tún jáde mi mọ̀ sọ wípé ò ṣe jíjá ilé gbé ilé mọ̀ gbóró kọrin ga fún ọ̀sẹ̀ tí wọ́n ṣe lóṣogùn kan ti gbà fún ògo ní forúkọ rẹ ìjẹ́ mo tẹ́ gbọ́ mo tún kéré nǹkan sí orúkọ Jésù síwájú àti ẹ̀yàmọ̀ gba ògo lọ ẹ̀yàmọ̀ gba ìyìn lọ ẹ̀yàmọ̀ gba ògo lọ ẹ̀yàmọ̀ gba ìyìn lọ èyí náà ẹ̀mí mímọ́ agbára àṣẹ àtijọba tí olùwà láyé láti bọ̀ sọ̀rọ̀ àjọ àti wa lọ láti bọ̀ lọ́wọ́ agbára àjọ àti wa lọ láti mọ̀ kọ́ wa láti mọ̀ gbọ́ wa láti mọ̀ darí wa láti mọ̀ fìtí ìgbìlẹ̀ ọkàn náà ìwà àjọ àti wa lọ àtẹwàtẹwà bí àtàwọn tí wọ́n gbọ́ àti wọ́n wa ayé ẹnì kan kó tó bọ̀ gba ìyanu ayọ̀ tuntun lójoojúmọ́ ìrìnàlọ́wọ́ ọ̀tún láti òdòdó lójoojúmọ́ ìtẹ̀síwájú kó tó mọ̀ jẹ́ báyìí kọ̀ọ̀kan ayé ẹnì kan tó mọ̀ fọ́ lóko àti wa lọ Olúwa òṣìkò olúkọ tó pé ìtìrí bẹ́ẹ̀ àti ilé ọ̀bọ̀ yìí lẹ́mọ̀ gbórúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá àgbà ó ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé
ìyìn dúró de ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọ́lọ́run òtítọ́, aláàánú jùlọ, ìwọ lọ́lọ́run òdodo, Jehovah Jireh, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, olùrànlọ́wọ́ òtítọ́, ìyìn dúró de ọ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ayérayé bàbá mi ẹ̀mí mímọ́, àti àwa tí a wà níbí àti gbogbo àti wọn gbọ́ wa tí wọ́n wò wá, apanupọ̀ aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn, adá gbogbo kó padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn, adá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn, nítorí pé dídára rẹ̀ ti wà kọ̀ lákàbẹ̀ kò lẹ́gbẹ̀rún gba ọpẹ́ àti ìyìn, títí láwọn ọmọ yìí ọ́ láwọn gbọ́ orúkọ rẹ̀ ga nígbà tá a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti Bàbá, oore ọ̀fẹ́ ti Ọmọ, oore ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́, ó bùkún wa, ó gbé wa ró, ó ṣì wá lógo. Ìrànlọ́wọ́ tòótọ́ àti òdodo èyí tí yẹn fi gbójú lóbi òkúta ilé ojú kìí fi tì láíláí, èyí tí yẹn fi daṣọ tó ṣẹ́gun, tí yẹn fi yan gan nígbà gbogbo, láì mú ìnira, láì mú bẹ̀rù dání, lórúkọ Jésù Kristi abẹ̀rẹ̀ sí ní rí bàbá yìí, abẹ̀rẹ̀ sí ní rí bàbá yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní tẹ̀síwájú olóbẹ̀ sì dé báyìí ní kọ̀ọ̀kan wájà tí wá lọ, ògo ẹni kan bẹ̀ sí bú ọjà tí wá lọ. Nínú ọ̀sẹ̀ yìí àní ní orúkọ Jésù Kristi, ògo wa, ìṣeré ìgbéga wa, ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nígbà ìtújà tí wá lọ. Àní nígbà gbogbo á sì mọ̀ pọ̀ sínú oríire, á mọ̀ pọ̀ sínú ògo ni. Gbogbo ayé ó sì mọ orí wa, ó sì mọ orí ẹwà ògo àti tóbi Ọlọ́run nínú ayé wa ní gbogbo ọ̀nà. Ìjọba ọ̀run, àánú àti ìrọ̀fẹ́ Ọlọ́run, àní yóò sì mú wa débẹ̀, kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ nígbà tí gbogbo ìsíjẹ tó Ọlọ́run alààyè ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Ògo.